ẹ má jẹ́ kíyàn ju ọ̀rọ̀ ń ta mí nípa nípò. barakatuhu. ẹ bá gbà bá. mana laha tafsilu. mo kí bàbá o. barakatuhu. ọmọ ssg. ẹ nípa ẹ. mana laha tafsilu. kọ́mọ ọba mo kí ṣe wò ẹ̀jẹ̀ mo kí my lord. gbogbo òfin ni ẹ jókòó ọlọ́jọ́ tí wọ́n ń dálé rẹ̀ tó ń fọ̀pá jùlẹ̀ wọ́n ti ọmọ ilé àwọn tí a lè sọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ò lè gbè ní tó náà ní tó bá kí ẹjọ́ máa dájọ́ ẹnìkan dáadáa kú dájọ́ ni wọ́n á sin lọ́dọ̀ wọn bàtà ní ọ̀nà òrùba wọ́n á gbọ̀n tí mo lọ́ọ̀ nílà káyé ni ìṣòmí náà ti jù ọ lọ. kò sí fatibi hulamu dọ́làlì kàánàmá. bàbá náà wò ẹnu rí dá. ìkàṣfìhà. kí ló dé tí ilé aláàjì ẹ̀kọ́ fi rí báyìí tẹ́rù wọn fi rí báyìí tí ò fi túká. tí wọ́n á sọ bí nìyẹn. gbogbo àwa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tá a jọ ní sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àti ìfẹ́ tá a ní sí àwọn ẹni Ọlọ́run torí ẹlòmíì ò ní dá Ọlọ́run ṣẹ̀ àtọ́lọ́run fẹ́ràn ní ó ṣẹ̀. Allahu Akbar. Allah. kò lè ṣe Ọlọ́run. èyí lè ṣe Ọlọ́run. Ọlọ́run máa ní síbọ̀ ti ṣe ẹni tí mo fẹ́ràn jẹ́ ń gbàjá rẹ̀ jà. bàbá ní mò ń wé. Ilahi la khata'tu jahlan faqala ma. ejiko dáadáa. raja'tuka hatta qila wa yujza'u. gbé fún kejì ẹ. إلهي لا يعذبتني ألف حجة فحبل رجائي منك لا يتقطع. إلهي لا يخيبتني أو طردتني فماذا الذي أرجو وماذا أشفع. إلهي ترى حالي وفقري وفاقتي لا أنت مناجاتي الخفية تسمع. ẹ̀yin ìyá wa ẹni náà mo fẹ́ kẹ́kàá sí pàlàjì àgbàmbẹ lórí ìjòkó ntẹ́yìn ò bá tó ṣe lójú ìyà tó bá ṣe lẹ́yìn rẹ̀ yóò jẹ̀bi tẹ́yà bá ti ń pa ẹwo ẹ̀hún wọn tó jòkó pé wọn tó nǹkan nù kẹ́yà fara yín balẹ̀ fara balẹ̀ àyà àlùbáríkà làwà yìí ìmọ̀rí lójoojúmọ́ kò jẹ́ lómi ò mọ̀ yìí ẹ̀ àká máa jíwá bí lórí tó wà fara yí lẹ̀ àmọ́ téèyàn bá máa rí kékeré ní mọ̀ sí bẹ́ẹ̀ ẹkùn àtọmọ rẹ̀ ń jiyàn ẹkùn lẹ́ni tí ò mọni ní fi ní sí é ọmọ rẹ̀ wá sọ pé ẹni tó mọni ní fi ní sí é àríyànjiyàn ṣẹlẹ̀ nílé alágbára. Ilahi ajirni min adhabika innani asirun dhalilun
خائف لك أخضع. èyí tẹ́yìn fi ń ṣe èyí ẹni ṣeré yìí. àwọn wọlé àdúrà kalẹ̀ nínú ilé ìwọ̀ ni Allahu Akbar. gbogbo ayé òbá máa ṣe tí ń ṣe ẹnu òrìdọ́ gbogbo wọnìwọnì lẹ́nu yìí pẹ̀lú ìjìnlẹ̀. إلهي إذا لم تعفو عن غير محسن فما لمسيء. ẹlòmíì ń bẹ nínú wa ìtayé lórí tí pé mo délé aláàjì àgbà mo délé alájà àgbà. ẹlòmíì sì dé àgbàná tí wọ́n lé bàbá lọ́ọ̀kan ó náà fi ya fọ́tò ó padà ó padà olóhùn náà ti dé. ẹlòmíì wọlé kò débi tí bàbá wà ó kàn ló ń pásẹ̀jì ló padà ló padà. ẹlòmíì dé yàrá kò gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì wá rí ẹ gángan Allahu Akbar. lọ́lọ́run fi sọ pé ẹ̀ka káàbà kí mo ní ẹ̀sìn fọ́nì yà àbúrò rabba hadha albayt àwọn míì àgànná yẹn ni wọ́n ń wò míì ọlọ́run tó nílé yẹn ni wọ́n rí tiwọn. Allahu Akbar. bẹ́ẹ̀ bá wá tà yìí tó sì wá ṣeré padà lọ́lé kò síta tó ti lè serious mọ́. bẹ́ẹ̀ni. torí bàbá tí wọ́n nè ta ìwọ̀n iṣẹ́ yẹn girigiri. bẹ́ẹ̀ni. عبيد لمولاهم تعالى وغيرهم عبيد الهوى بين الفريقين كثروا. àwọn ń jiyàn inú ìdánmọ̀ ń bọ̀ wọ́n jiyàn. ẹkùn lẹ́ni tí ò mọni ní fi ní sí é. ẹni tí ò mọ ẹni fi ní ṣeré. عبيد لمولاهم تعالى وغيرهم. ẹ jẹ́ sọ bí tọ́lá jí àgbà bàbá tí wọ́n dá adé tìrantìran bàbá pòfẹ́sọ̀ alájí àgbà alájà àgbà. dáhùnlọ́ ṣayáta bó ṣe yẹ kó nínú àwa travel àwọn plane kan náà àwa jọ sọ̀kalẹ̀ l'Àbújá ilé ń gbé nǹkan mi bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sì gbé kalẹ̀ níbi wọ́n ní ẹ̀dá kan wọ́n lálàájí àgbà ní wọ́n lálàájí àgbà àwọn àǹfà àwọn ń wà wọ́n lálàájí àgbà wọ́n lálàájí àgbà. ẹ jọ gbogbo tẹ́ ẹ bá ṣe ẹ wo bí tẹ́ ẹ ti yàn kọ́. عبيد لمولاهم bínú l'Àbújá. تعالى وغيرهم. dákun ìwọ tó wà ń bì bàbá rẹ kọ́ yẹn ju kùránì lọ tó ń gún yẹn lẹ́sìn kùránì kò tún wá yẹjú tọ́ni tí mo bá kó rẹ̀ gbogbo ara yóò kù. wàrà yóò. ẹjọ́ sí mo lè sọ̀rọ̀. olówó ثريا في ارتفاع مقامهم. bàbá àwọn fún mi lówó wọ́n tún wá wo àwọn tó tẹ̀lé mi ẹ̀yin tẹ̀ jáde sí lọ́yìn wọ́n tún wá bu ẹ̀yin náà lówó. mo wá wò ó pé àmọ́ sórí ibù. alhamdulillah. ẹ tó bá mi nírú ààyè ó yẹ kó tẹ̀ bàtì mi lọ́rùn ni pé iye tí wọ́n fún ọba mú tèmi. àlèyá kùnà yín. wọ́n tún wá bù mí kún pé dúkìá Àlàájì àgbà ni ẹ̀jẹ̀ àwọn bàbá tọ́jú ẹ̀. ẹ lọ kẹ́kọ̀ọ́ mbẹ̀ yẹn ẹ̀yọ́ máa fà tẹ́ bá gbóná ju ẹ̀ dẹ́rù yín gbé. بهم يدفع الله البرايا عن الوراء. sẹ́ẹ̀mọ̀ kẹ́mi ó kúkú sọ o Àbújá la ti pàdé ẹ wá tún bùn mí lówó ẹ pé lọ́ọ́ ti kó wálé bàbá wa náà wọn ti ń fún ọ tó ń rú ká ẹ kanra inú òbí àwọn afá mi bẹ tẹ́ bá lọ kí ẹ mẹ́wọ́ sọ tuntun ọ̀ ní bádùn ní kò nílé rẹ̀.
لمولاه تعالى وغيره ẹ̀yin lẹ́ni ń sọ̀rọ̀ o. عبيد الهوى بين الفريقين كالثرى. ẹ pè mí padà ẹkùn àtọmọ rẹ wá ń jà. ẹkùn lẹ́ni tí ò mọni ní fi ní sí é ọmọ rẹ sọ pé ẹni tó mọni ní fi ní sí é ẹ gbọ́ ta ló gbà náà méjèèjì. alógbàánu méjèèjì. wàhálà bá dé ẹkùn tí wàá jọmọ ló gbàgbé bí oṣù kan ó ní lọ dúró létí ọ̀nà nídàájí kùtùkùtù òun á gọ sínú igbó ọmọ kan wá ń lo oko àwọn á ń fi ẹkùn ṣeré ọmọ ẹkùn ẹ̀rí mùsùn bó ṣe fáì ẹ̀rí mùsùn bó ṣe fáì ọba ẹ̀ máa mú lọ́wọ́ ẹ̀rí mùsùn bó ṣe fáì ló ṣe sàá bàbá wa ń bọ̀ tí wọ́n ti lọ. عبيد لمولاه تعالى وغيره. iṣẹ́ tá a jọ ń ṣe ni wọ́n tún àkọ́kọ́ rẹ̀ mi ti ń sáré kábà. عبيد الهوى بين الفريقين كالثرى. bàbá wa ń bọ̀ نعم. bọ́n ṣe rán ọmọ ẹkùnrin bá ń kì í kí náà fọ́ akẹ́ orí iná ọmọdé nínú ìkú bá ti pa yín dànù ẹ̀ ń tọ́bọ̀ ẹkùn lẹ́nu ó wá pe ọmọ rẹ̀ ó sọ rípọ̀ ọ̀gbọ́n àwọn tí ó mọ̀ ní fi ọ́ sí ẹkùn sọ bẹ́ẹ̀ fọmọ ẹ̀ ó ní bàbá ńlá wọn gbà torí ọkọ̀ mọ́ gbọ̀n ṣe bá àmàlà tí àgbà kò yẹ ká fi hàn sí ìta ìlà wà ẹ̀ wà ń ṣe yànyànyànyànyàn ẹ̀ mọ̀ àbámọ́kọ̀ bẹ́ẹ̀ bá mọ bàbá ẹni bá bọ́ǹtà yóò gbọ́dọ̀ dún ìtọ́ bá fẹ́ràn nǹkan jẹ́jẹ́ dé kódà bàbá ìfẹ́ kọ́ mọ́ sunkún gbà mí kì í ṣe nǹkan mi ọpọlọ ti fẹ́lẹ́ Abidun. bí ìbá kí wọ́n pè yẹn ń wéèrè gbogbo àtàbà tí ń ṣe irúṣẹ́ ìkòyè ká máa gbàrin àwọn ìpúpọ̀ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ mọ bí tá a bá ara wa dé wọ́n kàn ń wà wọn mọ̀ bá ti jẹ ọpọlọ nígi jìnnà. Abidun. ṣùgbọ́n wọ́n kàn wọ́n wúlú ẹgbẹ́ èsè tó lọ tí ìṣòlú gbó kí lórí tó la dàbí kẹgbẹ́ tí ń ṣe bí wèrè. Limaulahu ta'ala wa ghayruhu. mo ti kí ọlọ́run mo ti kí anabi Muhammad. Abidul hawa. pẹ́pẹ́ ọ̀ìdẹ́ iná tí máa kìlọ̀ tipẹ́tipẹ́. Bayna al-fariqayni kathara. kí ọba wa ẹ́míà. Sheikh. ẹja wí kókó mẹ́ta. Sheikh. Sheikh. Wallahu ya'simuka minan nas. La takhafu darakan wa la takhsha. Wa la hawla wa la quwwata illa billah. mo kí ọba ìmọ̀ àgbà tí ń bọ̀. wọ́n kí ìyẹn kalẹ̀ kó tó dé ṣùgbọ́n kí ànábì kalẹ̀ ṣàhídìtù. Shahiditu ala Ahmad annahu rasulun min Allahi bari'in nasami wala mudda umri ila umri lakuntu waziran lahu wa buna ammi wajaditu bisayfi a'dahu wa farrajtu an sadri kulla ghammi. wọ́n ti kọrin kalẹ̀ ká ànábì ò tó dé ni. Shahiditu ala wọ́n kí ìyẹn kalẹ̀. Ahmad annahu ẹjọ́ sílẹ̀ ò dagun sí ń tú palẹ̀. rasulun min Allahi bari'in nasami. lára ń ṣe kíkalẹ̀ kí wọ́n tó dé ni bàbá wa aláàjì àgbà bàbá wa àfa àgbà rí ìmọ̀lẹ̀ bàbá aláàjì àgbà wọ́n ní ìwọ ọlọ́ọ̀ nígbà tí ẹ̀ wá pàdé
jí ó gbanú ayé mi kọjá torọ mo ti mọ ọdún tó ní ń lò ẹ̀mí tí ó sì gùn kí wọ́n lè bá gbé ọkọ̀ mi débi tó jìnnà. Allah. àfàgbà tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. law mutta umri. èmi tẹnu bọ̀tàn tó rọ́pò lẹ́nu mi ìdoríkodò. ila umrihi. jẹ̀mọ́ tí yóò bá sí mẹ́mọ́ sọ fún bí wọ́n ṣe bí wèrè ni. lakuntu wazira lahu abuna ammi. Ànábì tó bá yẹ dé bá tí ẹ̀mí mi tó bá yẹ gùn bá láyé. lakuntu èmi ní ma kílẹ̀ ọ̀nà fún. wazira lahu abuna ammi. wajahadtu bisayfi a'da'u. mo kí bàbá àgbáyé. wa farrajitu ẹrù bàbá olúwa sí àgbáyé tí ẹ bá fẹ́ ru yóò yọ ké. Allah. inna sanulqi alayka qawlan thaqila. bàbá ẹ bá bínú kí mo sọ bá ń wọ èyí náà tó gbé tó lẹ́yìn náà bí o ọgbẹ̀rù ìtàn lọ́fẹ́ mọ̀ jù ni àsọsẹ lọ ní ni kájáde mọ́ ẹ̀yàn kó máa tọ́ ara ni tukọ́ kó sì má lè mẹ́ra mọ́. wajahadtu bisayfi àbí ká máa há nọ́mbà sórí ká má gbàgbé. a'da'u. My lord ẹ ti máa wá rú ilé ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ká nísìn yóò sáré kọjá bọ́dà o ẹja dúró jẹ́jẹ́ wọn bàtọ́ náà bá ní àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tá a lè duplicate wọn mọ́ láyé kòfàlùbáríkà wọn tọrọ ní ọ̀lẹ́ jọ wọn ọ sáré kọjá kádàrà. wa farrajitu an sadrihi kulla ghammi. wọ́n tún gbé yẹn àfa wa ńláńláńlá lẹ́jọ́ ìyẹn ti pọ̀ ńlẹ̀ wọ́n ti bá mi kí wọ́n ti bu sẹ́sì bókè bàbá yẹn máa mú ọ̀wọ̀ ẹ̀tọ́ kó bàbá mo rí tẹ́ ń sọ́tà rájí àgbà níjọ́ ní mo wò yín látòkè délẹ̀ torí mo ráàyè díẹ̀ mo máa wo tàn tó bá wúlò tí bá ti bẹ̀rẹ̀ wèrè nǹkan tá ń parí èyí ò kú bá mi. shaykhu shuyukhi bi ardina lakamaluna. barakatuhu ma nala tafsilu. mo sì kí àfa àbáwá Adékílékún bàbá àgbàlagbà ẹ má wádìí èmi àti bàbá Adékílékún àwọn àti bàbá ńlá mi àwọn bàbá wa àti bàbá wọn wọ́n jọ kó ní Málì nígbà kan náà ni àwọn àgbà ẹdẹ lọ àwọn àgbà Ọ̀fà lọ àwọn fi ń jẹ́lé ìmọ̀lẹ́ àwọn ń jẹ́lé ìlímọ́mù àwọn méjèèjì tó wá fẹ́ wára wọn níbi àti bára wọn sọ̀rọ̀ kò sí fóònù jọ wọn sọ̀rọ̀ sínú atẹ́gùn àwọn tí wọn wà kú ò lọ́fà àwọn tí wọn náà kú ò ààyè kẹlẹ́ bá àdúrà Ọ̀ṣun náà ti máa ń pàdé wọ́n sì sọ̀rọ̀ tán lábẹ́ igi mọ́tò túká kárìkó tó gbàgbé ẹ̀ wá padà ẹ fi yẹn lẹ́bi bàbá o òpìtàn ni wọ́n sọ délẹ̀ fún ẹ àṣírí mọ̀ mi níbẹ̀ ni. shaykhu shuyukhi bi ardina lakamaluna. ẹ má jẹ́ kíyànjú ọ̀rọ̀ ń ta mí nípa nípò. barakatuhu ẹ bá gbà bá o. ma nalaha tafsilu. mo kí bàbá o. barakatuhu ọmọ SSG. ẹ nípa ẹ. ma nalaha tafsilu. kọ́mọ ọba mo kí ṣe wò engineer mo kí my lord gbogbo òfin ní ẹjọkọ ọlọ́jọ́ tí wọ́n ń dálé rẹ̀ tó ń fọpá jùlẹ̀ wọ́n ti ọmọ lé àwọn tí a lè sọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ntì ò lè gbè ní tó náà ní tó bá kí ẹjọ́ wa máa dájọ́ ẹnìkan dáadáa kú dájọ́ ni wọ́n á sin lọ́dọ̀ wọn bàtà ní ọ̀nà òrùba wọ́n á gbọ̀n tí mo lọ́ọ̀ nílà káyé ni ìsómi náà ti di ọlọ́. كشفت به غلام الضلال كأنما bàbá náà wò ẹnu rí lọ. في كشفها kí ló dé tí ilé aláàjì ẹ̀kọ́ fi rí báyìí tẹ́rù wọn fi rí báyìí tí ò fi túká. tí wọ́n á sọ bí nìyẹn. كشفت به fìyẹn lẹ̀ a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم
Bismillahir Rahmanir Rahim. Èmi ò lè má kí wọn classmate wa ló gidi nù àjọkàwé àjọkàkírù nìyí ìgbà náà wá ń kọ́ ọwọ́ lọ ju nǹkan lọ ọ̀rọ̀ asakọ kí lọ́mọ tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ mo máa ń páàkì ọkọ̀ kí wọn ni wọ́n á páàkì ọkọ̀ wọn á kí wọn tí ìbá ṣe páwọn olówó mi ojú wọn fọ́ wọn àná sí mọ́rí àbàní pé kọkùnrin ó dààmú pẹ̀lú kọ̀ndíṣẹ̀ tó fi wá kàtàrà ìjà ẹ̀ka kírèjì àyè gbádùn fún ni ṣùgbọ́n wọn irú ẹ̀wọ̀n àtàn tó bá kún ni ẹ máa dalẹ̀ sí èyí tí ò bá kún ọkàn máa wòran ni ilé tí máa ń wó lọ lágbóore náà máa pọ̀ owó èyí tó bá ń gbà wọn èyí ti dà bàbá ìdúkó dáadáa. Alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyibah kashajaratin tayyibatin asluha thabitun far'uha fis samaa. Mo kí bàbá wa Alhaji àgbà tòní sọ dáadáa tó kọ́dí Mustapha mi Mustapha wasofa. kọ́dí Mustapha mi Mustapha wasofa. Mustapha wasofa mi ajili kurbahu. tí o ní ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá nàbì máa. kọ́dí Mustapha mi Mustapha wasofa. sọ́bọ̀ lè sọ Yorùbá kan bí o Yorùbá ní ìkànnì kẹta ọ̀kánjúà ilé ní kó ọ̀kánjúà yóò bá ti rí nù ẹ́ńjìn tó wà lára wọn ó ju tèèyàn mílíọ̀nù lọ kéékèèké làwa ti mọ̀ yín. gbogbo ẹ̀dá tó bá súnmọ́ wọn yóò mọ̀ min ajli kurbahu n ti máa dà wá láàmú lẹ̀ yóò bá bí gbogbo kárakára bí tàwa ẹni kíni wọ́n máa fi àná jọ́ọ̀jì èèyàn káríkò wa máa ń ṣòfò ká tó pọ́n ìdá lájú dá lọ tí a bá pọ́n tán nǹkan sí ọ ọ̀rọ̀ àfáà tó máa kí ó tó ní kàrámà bí ìdá tí akọni ìdá wa ń sakọ akọ ń sakọ akọ ló ń jùdà lọ òun ló ń bo ìdá láṣìírí bínú bá bí ìdá kí ni ó ṣe fún akọ akọ tí wọ́n ń sakọ sóde dá nǹkan bẹ́ẹ̀ síbí ìdá náà ní bẹ́ẹ̀ nǹkan bá a bá rí akọ alẹ́ lo dà bá a bá rí dà alẹ́ lo akọ ẹ̀yin tẹ̀ wá ń bí ọmọ kí ó tẹ́ pẹ́ tóbi akọ lẹ́jẹ́ lé àfáà yín bẹ́ẹ̀ bá ṣe bí ìdá ẹ̀ fàyà pẹ́rẹpẹ́rẹ́. Alam tara tí wọ́n gbọ́ yẹn yé. kayfa daraba Allahu mathalan. kan tó fi ààyè pérí èèyàn ẹ lè kọlu gíragíra tó bá jòkó sáàyè àwọn ẹni ìṣẹ́kù tí àwọn ẹni àná ẹ fún ní ìwọ̀n wọn nǹkan dénú bàbá ọmọ ni wọ́n fi jẹ̀mọ́ wọn fà ọmọ òní ló pé 24 years òní tí n bá yẹ sọ̀rọ̀ ẹ̀ ló pé 24 tí mo dìbò mọ́ fà ọjọ́ ọ̀la ni mo gbé láwà ní ọjọ́ méjì Ìlọrin sì ní wà mo sóríire òní tí ànánsì mi tí mo jẹ́ Ìlọrin ọ̀la ibi náà ní ẹ̀tọ́ wà torí sàtífíkẹ́ẹ̀tì mi mú kó yàrá àlàjì àgbà àdìjọ́ tí wọ́n lọ bọ́lọ̀ bí wọ́n ṣe gbé ọmọ kẹgbẹ́ fún mi ẹ̀yin lẹ́jẹ̀ lè má wọ́n fa bá pẹ́yìn dà ọba náà tó àgbàgbọ́ ẹ bá fi pamọ́ síbẹ̀ o láti bí ìtàn wa gbàtí bàbá wa lọ tán ó bá gba sàtífíkẹ́ẹ̀tì ọ mo ní mo ti gbàgbé rẹ síbẹ̀ bó ni wọ́n ti béèrè ìwé ẹ̀rí mi n ò ní ṣiṣẹ́ ọ́fíìsì tí n fi lọ bọ́lọ̀ n sì lè ṣènáwó pààmà mo ti ká débi gbìyànjú ọ̀dọ̀ wíjà. Alam tara kayfa daraba Allahu mathalan kalimatan tayyibatan kashajaratin tayyibatin
أصلها ثابت bàbá pa وفرعها في السماء. mo ká ìyá wa lálùbáríkà ẹ kú jẹrin ẹ kú jẹta ẹ kú jarun ẹ kú jarun ẹ kú jẹrin ẹ kú jẹta ẹ kú àná ẹ kú ìtòkótò ní. الله. àkọ́mọ́ tí mo ra tọ́lá o èmi lè wá ń sọ mo ti kà lórí àlàájì àgbà nù bàbá àtàwọn mẹ́rin tó lórí márùn náà kọ́ ni ẹ mọ̀jà tí ìmúra tọ́lá ẹ mọ̀jà tí ìmúra ẹ dákun o ọlọ́run ṣe sùúrù. ألم تر ẹ mọ̀ tí máa ń pa èmi lẹ́rìn dẹ́gbà ń sọ pé àgbàlagbà náà tí ń jẹ tí wọ́n ń kú ẹ mọ̀jà máa rẹ́rìn àwọn ò mọ̀ pé ọ̀tá ń bẹ dọ́tàn tó bí akútàlá tó dáràn ẹ̀jẹ̀ gbàlagbà kọ̀ọ̀kan máa ṣẹ́kù wọ́n lè fẹ́ béèrè tán àwọn ní ó la ẹ̀fẹ́ sinmi ẹnu yín ó sojú wa dọ́tàn tó sojú wa báyìí lè kú tán irọ́ ló kù tẹ́ mọ̀ tẹ̀lé. wọn ò gbọ́n tí mo wí. àmọ́ pé alọ́ta bàbá ńdọ́ táwọn àgbààgbà lè wá kú tán torí pé àwọn ọmọdé ń joyè ní ẹ tó ń fara hàn á pé àmì nìyí ẹ jẹ́ bẹ́ẹ̀ lọ́nkẹ́ mi wọ́n máa gùn sí dandan kọ́ ni kéèyàn kú ní 80 tá pẹ̀kọ́ dàgbà wọn ò tí ì dàgbà lójú àwọn ẹni àná ọmọ ọ̀sìn tá à ń kúkú ẹ̀sìn la rò pé 80 dàgbà 80 lẹ́gbọ̀n tí ò níye bàbá dáàdì mi 120 ní ọkú 120 ni wọ́n kú. mo wá lọ túfọ̀ fún àǹtí wọn Àǹtí wọn. àǹtí wọn tó pọ̀ wọ́n Tó kàn wọ́n. màmá wa ní àṣàbí kú ló ṣe é nì. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة. 120 àṣà pé wọ́n lẹ́gbọ̀n láyé òun ẹ̀gbọ́n wa ń ronú pé àṣàbí kú ni. ohun tí ò tún yé wa nísìnyẹn ní kíni bàbá bá ń kú tán orí ẹ̀fọ́ orí ẹ̀yà ni ó kù Bẹ́ẹ̀ni, kílẹ̀ jù mí lọ. ẹ̀ tó yẹ pé jókòó kílẹ̀ jù mí lọ ní òfẹ́ kù Bẹ́ẹ̀ni, ọdún mélòó lọ gbà gan. bẹ́ẹ̀ o gara ọgbà náà mi mo bọ́ ńgbà tájọ ń yí táyà ni ìyẹn ò sì gbọ́dọ̀ tí ìṣẹ̀lẹ̀ ń sìn Ọtí ṣẹlẹ̀ ní. torá àti ní sùúrù bí wọn kí wọ́n sìn wá jìnnà àjọ mú nǹkan títì ló pọ̀ láyé nísìnyí Bẹ́ẹ̀ni, ṣèbí ẹ̀gbọ́n John lápè ní bàámi kékeré báàmì kékeré. bọ̀dá àwọn ọlọ́lẹ́pín bàbá wọn lónìí Níbo? wà á mú respect ẹni o Mo ń pọ́n ọ lé ní o. nǹkan dé ẹ jẹ́jẹ́ abẹ lọ́n tààrà wọn bá àwọn 100 kò yẹ kí wọ́n kú léra wọn báwọn o kàn yẹn yẹn ni gbogbo ẹ tó bá wúlò láyé ọ̀fọ̀ ni Ọ̀fọ̀ ni. ìbá kú ní 1 million nígbà tí wúlò rẹ bá dé ẹ sọkún ẹ Ẹ sùn fún ẹ. sáà máa sunkún àdájẹ àgbà báyìí ṣé kí wàá sọ̀fọ̀ nígbà bá kú tán wọn máa jílẹ̀ wa gbé ta ló tó bẹ́ẹ̀ lójú ayé wọn n ti kú máa dálẹ̀ lẹ́rìí ọdún kèló ni tẹ́tí ń pàànù oko dà tẹ́tí ń tọ́ ọ̀bọ̀ tí wọ́n tó tọ́ ọ̀bọ̀ níjọ́ Bẹ́ẹ̀ni, à ń tọ́ bọ̀. tí wọ́n ń tẹ̀lé ni. ألم تر كيف ضرب الله مثلا. bàbá bíbẹ́ sí pọ́lọ̀ ń dúró tì yín wọn ò fẹ́ máa yàn yín jẹ ní wàá ṣe àgbáyé ké wọn àlọ́ táàtàn máa ń sin ọmọ wọn ayé mà burú ojúmọ̀ ni à ń sìn àwọn akọ̀kan tá a mọ̀ wúlò mọ̀ là ń sin ilé àfa wa. كلمة طيبة ẹ jọ ẹ jẹ́ n sọ̀rọ̀ kínkín jèrè. كشجرة طيبة. ó ní ẹjẹ mọ́pẹ̀júwe wá كيف ضرب الله مثلا bọ́lá ṣe gbápẹ̀júwe kalẹ̀ كلمة طيبة. kí wọ́n débì nǹkan lájàgà mà dá nǹkan mà dá látòkè lọ́run ló ti dá bàbá wa lájí àgbà wọn ò gbá láàbọ̀ wọn ò rà láàbọ̀ ọlọ́run ò tà láàbọ̀. الله. كشجرة طيبة ó wá dàbí igi tẹ ló fáyìn igi mà dá. أصلها bàbá ní mọ̀ wé ثابت ìpìlẹ̀ igi ló lálàáfíà ìpìlẹ̀ rẹ̀ ló dá ìpìlẹ̀ ló dá. gbogbo وفرع àtàǹsọ̀pá agbádá ẹ̀ tá a di àlẹ́ ìbá bàbá tá a dì mọ́ ló dá. Bàbá tá a dì mọ́ ló dà.
bí bá sàlàjì àgbà ọ̀rọ̀ tẹ́lómi ìdákò yẹ kó wà láyé mọ́. ṣùgbọ́n àbá ti kó pọ̀ ẹ máa lọ kò ní sábúrú ẹ máa lọ gbogbo yín ẹ lálùbáríkà àtọmọ olè títí àbá rẹ ń dáràn ẹ kàn kó apọ̀ ẹ lálùbáríkà wọn ò ṣe dáadáa ní ìrìn ẹlòmíì rí ibi ló sọ dáadáa lálùbáríkà. ẹ jọ ṣé mo lè máa sọ̀rọ̀. Asiluha thabitan. Ìpìlẹ̀ ló dá ìpìlẹ̀ gbogbo ọmọ alájẹ́ ẹgbẹ́ ní náà ẹ dá mi ló ń jèrè bàbá ibi tẹ́ jòkó sí ìmọ̀dá aláàmúdí ẹ̀dí ọlọ́run kú tẹ́ lálàáfíà. Wa fari'uha fi samai. Bàbá àlífà náà ní kí wọ́n máa bọ̀ àmọ́ wọn ní kí n máa gbé jìgìjìgì. Fi samai. ẹ jẹ́ ń bèrè ọ̀rọ̀ kan ní kí ni bí kì bá rúwé tá a bá tọ́ mi sí kálukú wọn ṣe pé tá a bá kú làmọ́ pọ̀ báyìí a ṣe dáadáa dákun kò wú wa lórí pé èèyàn pọ̀ níbi òkú lẹ́yìn pé èèyàn kú lè bàbá tá a máa rọ́ wá èwo lẹ́ máa dá wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan mùnáfìkì ni bàbá kò fún mi lẹ́nu àti sọ bẹ́ẹ̀ ìmáàmù ẹ̀ nàró òun nàró kì í ṣèlú inú kùkú ìlú Ọ̀fà ni. ìyẹn ṣe máa bẹ̀. ìpìlẹ̀ náà ni ẹja mójútó kò lọ wí. Ọ̀fọ́rí ọ̀há fi samai. Ọ̀fọ́rí ọ̀há fi samai. ojú ẹkún. ìpìlẹ̀ yẹn ni ẹja mójútó. ẹjọ́ ẹ̀dákun tó ní Ọlọ́run kí ló tó dé báyìí. bí ìpìlẹ̀ bá ti lè lálàáfíà gbogbo tuntun rí ọmọ lálùbáríkà ẹ kọjú sí bí o ẹ mẹ́jà ṣàìmoore ń tà ṣe là ń jẹ o. bàbá ló fara wí lọ́dọ̀ àfáàgbà ẹ tẹ̀ já bira wa ṣé kíndìmọ́ tí bàbá ṣe lọ́dọ̀ àfáàgbà làwa ṣe fún ọ. ẹ jẹ́ ń sọ̀rọ̀ lónìí ní kíni sáà tó bá wọn ẹ kọjú sí mi ǹjọ́ tí àfáàgbà ǹjọ́ tí ìyàwó àfáàgbà tí wọ́n rán bàbá nìkan pé lọ́ọ́ rà wá tó jọ ọ̀rọ̀ tí wọ́n bọ́ aṣọ tí wọ́n fi yí búrẹ́dì tí wọ́n tó bọ́ sókòtò tí wọ́n lè wọlé tí wọ́n á dúró pé wọlé òun lè wọlé hóhó kí ni ara wa tá a fi láàṣẹ mọ́ ǹjọ́ bá ṣe tíra èké olùwàtọ́lá. Ọba náà bèbè àtàwọn obìnrin rẹ̀ ìyá mọ́ mi ni. ẹlòmí ò rà dòní tí wọ́n tọ́ rà lọ́fọ̀ọ́sọ rẹ̀ yí nǹkan Àlájì Àgbà. ẹlòmí ra kò sanwó ọjà àbá ń gbèsè lọ́rùn. Asiluha thabitun. wọ́n tún bá sọ́n pọ̀ ọ̀rọ̀ bàbá tí fi ń gbèrú lọ bí ṣe ń gbèrú lọ ìpìlẹ̀ bàbá ni ò dojúrú gbogbo alóore táwọn wáìtì bàbá ká sínú wá funfun tí ò dojúrú bàbá ò sẹ́fà sẹ́ẹ̀ tí máa sẹ́fà lónìí bàbá ò tójúbọ tí ò dáa sẹ́ẹ̀ tí máa tójúbọ tí ò dáa alimọ́tò yakshifu asarakum àti ìkú nísìnyí kó tún àti rẹ lómi tòrọ àti ó bẹ orí rẹ ti lórí ọ. Walaita limuslimina walam tudayyi'. bàbá darí gbogbo mùsùlùmí yẹ́yẹ́. umurahum sigara wal kibara. ẹ lọ́kẹ́ kọjú sí mi bàbá kó ewu àgbàlagbà fún wọ́n kó ewu àwọn ọmọdé bàtà wà di field marshal ní sẹ́ẹ̀tì wa ní kíláàsì tó wà lábẹ́ ilé bàbá àlífà tó ní bí bàbá tí wọ́n ń kọ́ àní kí ó nírọ̀lẹ́ bàbá gẹ́gẹ́ fúnra wọn wọn náà ń kọ́ àní tafsir wọn wá níbi tí mo kọ́ ilé ìwé bá ti mọ̀ gbogbo ẹlẹ́mọ̀ tú lórí dòní ìhùn tẹ́ tafsir kalẹ̀ rí tí bàbá kọ́ àmọ́ ẹ̀rùn fún mọ̀ yókù wọlé àfọ̀ tó bá lóun kọ́ mi tafsir kó jáde bí sì mọ̀ tuntun mi ò kọ́ ọlọ́dọ̀ àfà kankan bàbá níbi tí mo ti kọ́ yín dé yìí o bẹ́ẹ̀ bá ti gbọ́ yín gbogbo ẹlẹ́mọ̀ tú fúnra yín oṣù méjì péré sì náà fi kọ́ a 2 months fúnra bàbá ọmọ ọdún mélòó ni ọtọ ti daṣẹ́lẹ̀ nísìn
ọdún mélòó. ẹni tí o ti pé 50 ó ti wá kan àgbàntara pé wàá yọ kúnlẹ̀ ó máa bù níkùn kí lẹ̀ ń bù níbi àwọn níbi ikùn yẹ̀yẹ́ ikùn ọ̀gbẹ́ tí ò sí mọ̀ ń bẹ̀. وليت للمسلمين فلم تضيع bàbá tí ò sinmi tí wọ́n fi lọ bọ́lọ̀ أمورهم tí bàbá ni wọ́n fi tọrọ àdúrà pé ọlọ́run jẹ́mi náà sọ̀rọ̀ fá tí n bá dàgbà gbogbo ayanu báyìí kí n máa ní ṣe gbọ́ mi àbẹ́ ẹ̀ gbọ́ wọ́n jẹ́ mi tí mo bọ́lọ̀ ń dànù tí ì ṣe tààrẹ̀ àwa ti da sẹ́lẹ̀ ní ìsìn. àmín kí wọ́n ló mọ́rọ̀ àlàájì àgbàdì báyìí ẹ̀jẹ̀ wọn wọnú tíra ní ìsìn. أمورهم ọ̀gbọ́dọ̀ kájú lónìí o ọmọ onílé ní lólé. صغار ولا الكبار lẹ́yìn ọmọ bàbá sọ pé mi ń sọmọ bíi alájẹ́ kò gbọ́ létí ibi tó bá wà ní. بارك الله من كرم وجود ẹ̀rù ti gbangba mo sọ bá. وألبسك المهابة والوقار ẹrù rìndọ́ wọ́n jẹ́ kó yẹ wa pé gbogbo àfáà ká lè fẹ́ jọ o. gbogbo àfọ àkọlà lè fẹ́ jọ. ẹ̀yin tálà ajá àgbò tó tẹ̀ ń kojú bọ́lé ẹ̀ kú ẹrù ẹlẹ́rù ẹ kó ẹrù ẹlẹ́rù. ẹ̀ sì kó bàjẹ́ wáyé yín ẹ kó ìbàjẹ́ wáyé yìí. torí mẹ́ta là àfà o mẹ́ta náà làáfà. mẹ́ta ni o mẹ́ta ni. ẹ̀gbọ́n alimu billah àmì ń bẹ ọlọ́run ọlọ́run àmọ́ wọn ò kéwú àmọ́ wọn ò kéwú. wọn ò kéwú ó pọ̀ láyé nísìn pọ̀ láyé ní. àlọ́ ọ̀dọ́ lọ́mọ ṣùgbọ́n ó ṣubú níbi ọ̀ràn yẹn àmọ́ ó ṣubú níbi òfin níbi òfin. lẹ́yìn tẹ̀sùbá àtọ̀ ń fa ọmọ tó bá lù alájọ ọmọ tó tá lù aláṣẹ ọmọ tó tọrọ ọlá. ẹlòmíì ò tẹ̀mọ kùránì kéèyàn ilé ìjẹun kùránì ké gan. àwọn sì ni wọ́n rí fáìlì yẹn pé fáìlì rẹ̀ mo rí sọ́mà keje orí sọ́mọ kéde. mo wá bọ́ yọ síwájú bẹ́ẹ̀ ni ilẹ̀ ẹlẹ́ ló ìgbà tí mi àtọ́lọ́run sí méjì ní sẹ́yìn tí wọ́n pé rọ́nù bẹ́ẹ̀ ni ẹ pé rọ́nù. bí ibà sẹ́yìn ìyá tẹ dúró mo tó sì rán obìnrin nù ń tó ran obìnrin nù. ẹ tí ò bá ti lè ṣe báwọn tí ò lè ṣe bẹ́ẹ̀. kó ṣe bí ẹran dandan ẹ̀yìn màlẹ́yìn ẹ ìmọ̀lẹ́ yẹn. بارك الله من كرم وجود ẹ káàbọ̀ jẹ ìyẹn ti di. وألبسك المهابة والوقار bàbá alájí àgbà بارك الله من كرم وجود ọlọ́run fún bàbá ní karama àti kéèyàn ó tọrẹ bàbá tọrẹ bàbá tọrọ owó nítorí ẹgbẹ́ tá àáfàá ń lé a wọ́n lé wa. wọ́n lé wọn kí n má nítorí mi ò sínú wọn àmọ́ wọ́n lé a wọ́n náà kan sanwó lé kéwù àtọ̀sán ó lè kéwú. bàbá sì wà ń bí bàbá ń bẹ ń bí. bó lẹ́ ń lọ bọ́lẹ̀ ń lọ. ẹ dákẹ́ ẹ̀jẹ̀ wọn jòkó torí ọlọ́run torí بارك الله ẹ̀mọ́ tó ààrẹ sì ní ilé bàbá ni wọ́n ti ké bí ṣe máa ń ké wọ́n ti ké bí kówé من كرم وجود àmọ́ bí tí mo wà ipá ká mi jù tí mo tún lè jù kún ẹ̀gbọ́n tí ì sọ ni bàbá jòkó síbí wọ́n jòkó síbí. bàbá arékè lọ pàfà tó lé wa ẹlọ́pàá fà ní wa. wọ́n sì lé wọn wọ́n sì lé wọn. àfàwọn tí wọ́n rárá lẹ̀ ọ̀rá tẹnumọ́ ọ̀sìn lé wọn tọ́rọ bá sì dùn bàbá wọn lè sọ nígbà 50 ọ̀sìn wà lé wọn lé wọn torí ọlọ́ orí ọlọ́run. lé wọn ní ti tó lé wọn. ọjà tá a bẹ lọ́hùn kókó jọ wọ́n sì fẹ́ tú wọ́n wá lé wọn wọ́n lé wọn. ẹni wọn sanwó lé kí ká bá dà fáwọn kọ́ ẹ fi yẹn lẹ̀ ta ló fẹ́ kí wọn ké lé wọn tẹ́lẹ̀ bí ẹ ṣe ń lọ ìdajì òní padà wá mà ọlọ́run mọ̀ yẹn tó ké wáwìn بارك الله من كرم وجود ẹ máa wọ ọmọ kéwú bẹ́ẹ̀ sì bàá ní ẹ máa padà àwọn àhọ ẹsẹ̀ ọ̀hún kánì ò fẹ́ ké mọ́ tẹ́lẹ̀ bí ṣe ń lọ wọn ni mo wà mọ́ ni ó lè mú àwọn ni. torí kánì ní sin tí wíwá rò kó tó yẹra ẹ tọ́ ọ̀rẹ́ ni bàbá ta wá níjọ́ tá à ní pàtà lè fi ṣèdúró. tá a lè fi ṣèdúró. àmín. وألبسك المهابة ọlọ́run wá gbúwọ́ bàbá
ẹ gbọ́ ìwárìrì ìfẹ́ ọ̀lẹ́rí bàbá kọ́ lọ́ọ̀ rí yẹn èmi ò lè rí tó lè wojú bàbá tí ó dorí kodò ní torójú bàbá gan ọmọ rí pé ọlọ́run ní ìrìn wọ́n lè wà kọ́ọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ ọ̀wọ̀ fún bàbá aṣọ àpọ́nlé àwọn tá à ń pé sọ́dọ̀ bàbá tá a lọ́mọ wọn ní wá gbogbo wa ẹja lọ wù àpọ́nlé o bàbá àwọn lè gbọ́dọ̀ jókòó ti àfa kankan látàdílẹ́sù máa kulli alimin illa ma'a alimin yad'ukum min al-khams ila al-khams gbogbo àfa kẹ́ máa jókòó tì kó dẹ̀ má tẹ̀lé sí gbogbo àfa àfi àfa bíi bàbá bẹ́ẹ̀ni tí wọ́n ń pè é láti bí nǹkan márùn-ún kẹfì márùn-ún lẹ̀kẹ́ bọ́ síbi nǹkan márùn-ún tẹ́ẹ̀fì soríire àkọ́kọ́ ń bẹ̀ mina ṣáàkì ila yaqin my lord so wọlé kéríà báàbù kan báàbù kéríà báàbù. àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ tí máa ń pè yín kúrò níbi ìròyìn lọ síbi òdodo bàbá òní àlọ́pàá láǹgbá wá rí àmọ́ dájú náà fi hàn án bọ́dọ̀ bá ká àbára wọ́n wà láìnà wà lákẹ́yìnbá wọ́n wà ọ̀pọ̀ lè kẹ́yìnfẹ́ wọ́n lè kẹ́yìnfọ́ ẹ̀yàwó. أولا أين ولا كيف له máa mú lọ lẹ́bàá náà. وهو رب الكيف والكيف يحول جل ذاته جل ذاته وصفات وعلا وتعالى ربنا عما يقول bọ́ọ̀lọ́wí جل ذاته وصفات وعلا وتعالى ربنا عما يقول afakala ẹ̀rọ wọn sẹ́ ń tẹ̀lé mi akramakumullah ẹ tiẹ̀ jẹ́ agbáwòrán bàbá padà wá ẹ dákẹ́ farabalẹ̀ káìkáìká ìlànàjì àgbà náà wà òní lọ sórí ire tiẹ̀ kódà tẹ́ bá tọ́ ọmọ dànù níbi lónìí ọwọ́ sórí ire ni ṣùgbọ́n rẹ pamọ́ ṣe bí àlàjì àgbà. وهو لا أين ولا كيف له ẹnìkan bàbá kẹsọ́ tó di class fún ó bá tó tẹ́wọ́ bàbá ní kí ló tún kù ó lè jẹ́ yìí tẹ́tọ́ lọ bọ́ náà ọkàn yìí ò lè jẹ́ tán bàbá ó sì dẹ́rùbà yẹn rí afá dẹ́rùbà yẹn níṣẹ́ ni ohun tí mo rí yìí ò dáa kí ló rí èmi ò rẹ́ni tí ò sí tí ò dáa láyé rẹ̀ kálukú ló ní tí ò dáa wọ́n kàn jura wọn lọ ni àfa mi ka mọ́tò tó tẹ́ rí ni ìyàwó rẹ̀ máa ń nà ni ó kápá ayé ni kò kápá ìdẹ rẹ̀ kálukú àbí tiẹ̀ la kò sẹ́ni tí ò wọ agbádá lé nǹkan mọ́lẹ̀ mo ti ń rún kálukú tá a sì ń rún Ọlọ́run nìkan ló mọ̀. وكان الناس في جهل عظيم فجاءوا باليقين فأذهبوه كان الناس في جهل عظيم mama ẹni jẹ́ máa sọ̀rọ̀ lọ́dọ̀ kan ọ̀rọ̀ pọ̀ lónìí jẹ́ ń kíbọra wọn ẹlẹ́ẹ̀kejì wàmínà ní kíbúrì ilẹ̀ tàwa àdúrà ẹlẹ́kẹ̀ẹ́ máa tẹ̀lé mi ni ibi náà kúkú láti kọ́ lọ bàbá wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àáfàá tí máa ń pè láti bí ìgbéraga lọ síbi kẹtẹríba gbà tí mo dá àyè tó gbóná mo fẹ́ kẹ́ gbọ́ mi yé ìwọ́n tó ń pariwo kí lọ tí rírí kí lọ rírí kí ló bàjẹ́ fún ọdí kó tó tò àwọn àdààmú kọjá rẹ̀dẹ̀rẹ̀dẹ̀
wọ́n bá bàbá lọ bàbá ni mú yìí ìlú yín kọjá báwọn ṣùgbọ́n torí Ọlọ́run mọ́ ṣàṣìyàn wàláhì tàláhì bẹ́ẹ̀ sì wo ní ọlá tó mọ́ ṣàṣìyàn ọjọ́gún kí wọ́n dọ̀ láàmú ni wọ́n dà láàmú jù bá ń lọ pé ogún ni kí wọ́n dọ̀ láàmú àfi tó àwọn afẹ́ rí bá a ti rí lókù. wọ́n ń padà bọ̀ tí wọ́n ti wá dé báyìí ṣèbí lójú ló pẹ́ sí ẹ̀yìn gbọ́ràn dandan kan mọ́ ni bàbá ti tẹ̀ mọ́lẹ̀ ńjọ́ náà ni bàbá tí ń pa anáta tó pa èéfì rẹ mọ́ fún mi wọ́n tó abomi wọn kó wọ́n bá gbérí mọ́. gbogbo yín tẹ̀ bá ti ń gbé èmi nìkan ní kọ́ máa kéwìí máa pálé dọ́tí ò bá kọ́ lábùkù ó díjọ́ kan lónìí bàbá ò kọ́ aníwèrè mílẹ̀ lè kíburi látàwọn àdó àyè. wọ́n pé a kúrò níbi yẹn dẹ̀rẹ̀dẹ̀ lọ síbi ìtẹ́ríba wọ́n lórí wọn ní ẹgbẹ́ ìtòkótì bàbá lágbára àgbàtà ń fìtí náà ní kí wọ́n fà kọ́ wọn fún ẹ ní rẹ́sùá pé ẹ fọ́ mi lójú ni bàbá wa ní ẹjẹ́ àlọ́ bẹ̀rẹ̀ wọn bọ́lọ́ tó kù ẹgbọ́n àwọn onáná ń bínú ná káyẹ̀yàn tẹ̀lé ọ. kí wọ́n ti ṣe fún wọn tó lọ bínú tó lọ kó sẹ́ni jáde gbogbo ṣẹ́ burúkú lọ nílé ilé rẹ̀ náà wọ́n ń gbóná gbogbo ẹ̀dá tó bá ti ń sa àṣírí tó léwu irọ́ ọmọ oró bẹ ọmọ ọlọ́mọ ní òrò bẹ káyìn wọn tó jẹ́ bí ọmọ ọ̀rọ̀ sọ̀mọ́ bó san tó lé ní ẹni jẹ́ ní bàbá wọ́n bá wọn àfáà tó lé láyè tí wọ́n ń tẹ̀lé mi fa ẹni tí ń pè yín tó ní ẹmọ ní gbèrágà ní ẹjọ́kọ́tì ẹni tá a bá ti bá ń lé kí wọ́n ní kì í ṣe senior àfáà wa ni ẹ̀tọ́ àwọn ọ̀pọ̀ ẹkún wọn dìde kó dìde a máa gbádùn ara wa lọ. Barakallahu min karami wa judi wa albasaka mahabata wal waqara. tí wọn ò dìde nísìn. ohun tá a bá lọ́dọ̀ bàbá ni pé kò sí senior lọ́dọ̀ tí a ń bì ẹ tó bá ti lè fọdún kan jù ọ lọ àáfàá rẹ ni ọ̀rọ̀ tí mo treat tán lọ́fà lónìí nù pé wá ń bí o pé bá ti senior wa àáfàá wa ni o ọlọ́run lè gbóde fáwọn kan adúlá tó ju àlọ́ òde òní káwọn tó senior wa kí wàá lọ wá jẹ́ tó ń ṣe gíragíra ta ló sọ pé ẹnu mi ò lè jù ọ lọ àwa náà ti dúró lẹ́yìn agbóríká tó dẹni tán pé wò ṣùgbọ́n náà ò ṣe ibì kan táwọn ibi tọ́lọ́ wọn tún rí mọ́. wọn mọ̀ dá mi lóhùn mọ́ bóyá máa wọ́ lọ ẹnu ìlú. Barakallahu. ẹlẹ́ẹ̀kẹta. Na'am. wa min ar-riya'i ila al-ikhlas. Allah. àmọ́ rìyà máa fi dìyà. bàbá mi kan ní ma kí bá má rí àmọ́ lẹ́yà. bàbá pé a kò níbi kárí ni wọ́n ní ẹ̀fọ́sẹ́ yín mọ́. bàbá tí àwọn ń pè tí síta àwọn lónìí tó dá àlùbáríkà tó ràn ọmọ pòfẹ́sọ̀ oníye Amẹ́ríkà ń bẹ lọ́wọ́ pòfẹ́sọ̀ obìnrin ẹ̀gbọ́n nínú mẹ́sìn sọ́jíọ̀n iṣẹ́ tọkùnrin máa sá fún ọ̀yìndẹ̀ yìí ni àwọn ọpọlọ ní ẹ̀jọ̀kọ́ yìí oníye kọ́ńtì tí a kó sábẹ́ àlùbáríkà náà ni kápẹ́ ní ìpìlẹ̀ dojúrú ni ẹ tó tún ní bó ṣe rí. kápẹ́ ní bàbá ṣe àmúlùmọ́lá ẹ̀sán ti ké. ẹ dá mi lóhùn ẹni kí tún ni kí ló dé tí igi tútù òwò lójú Àlàjí àgbà. bàbá ni mo wé kí ló dé. àáfàá mi ìyọ́nà ti sọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ mùsù gbogbo tó bí ní ó jẹ́ tẹ́kọ́ tó kù
wọ́n rẹ́ǹtì èèyàn rólé rẹ ni La ilaha illallah. tóbi tó ti lọ gba agbára ẹ̀ sọ́ọ̀kì agbára tó lò fún 40 ọdún 3 ní ìsẹ̀gbèsè rẹ̀ wọ́n sì kú lera wọn ni. Allah. mo ti gbọ́ yín nínú. Walaita lilmuslimina falam tudayyi'. bàbá wọ́n ti tẹ̀mí ń ṣe níbí lónìí ẹ já lọ jọ bàbá ẹjá lọ́jọ́ bàbá. gbogbo àwọn àgbàlagbà wa ń jẹ khalifa kí ló dé tí yóò sí ikú rèwerèwe níbí. bàbá kápẹ́lẹ̀ tí mọ yá olójó ayé bàbá ni kóòtù láti máa jàlífà. Alhamdulillah. àmọ́ la pé kálukú ti dàgbà kò sí wọ́n san wọ́n san ọmọ ti di nǹkan kò sẹ́ni tó lè tàpá mọ́ kò sẹ́ni tó lè lẹ̀ga mọ́ ara ti set kárọ̀tù kí wọn gbọ́dọ̀ kí á mọ̀ lókù. bàbá parí ẹ̀yẹ yẹn ni ọlọ́run ni mo sì fọwọ́ síbẹ̀ Allah. bá tí wọn ò dalẹ̀ ọlọ́run wọ́n tọ́ jáde tánáwì lọ́dún tó lọ́tọ́ ní pẹ́kọ́ tó ní láàrí àwọn tó mọ wálé kí wọ́n tì nínú. relax bẹ́ẹ̀ ní jẹ́ nílẹ̀ ló jáde fàtíwé àwa wàhálà wa àṣẹkọ̀fẹ́ hàn pírẹ́sì ilé àfáà rẹ̀ ọ̀yá mọ́tò wá láti dàwọn ẹgbẹ́ rẹ̀ láàmú náà lọ gbé délé tó fi bàjẹ́ o kálukú apàdà pé wọn náà kọ́ ọ ní èyàn sì lọ mọ́ pírẹ́sì ilé àfáà rẹ̀ lọ́bọ́ lọ́ọ́ bá ṣe dá ọ ní mọ́kì ọba àbò tó jèrè ní àyín wọn sọ pé lọ́gbọ́dọ̀ mọ́ wa máa lọ àtọ́jẹ tó tà ní wọn ìwọ́tọ́ ọlọ́ọ̀ tóbi inú ọmọ kí èwo ló tó nú ọmọ wọn. Allah. Allah. tó bá yẹ kó yà wọ́n tó ń bọ́ abitọ̀ ọlọ́ọ̀ tóbi èwo lọ tó nú ọmọ wọn wọ́n kàn ń gbà á bá a ṣe mọ́ ni wọ́n bí ìyá aláya tó jù á lọ. àwọn ẹ̀ jòkó yìí adájọ́ Kwara ló jòkó yìí wọ́n tó lè dájọ́ agbélé bàbá rẹ̀ nìkan. Barakallahu min karamin wa judi. wọ́n tún wá fún ọ ní ipò tó ṣe pé adájọ́ kò débẹ̀ ní Kwara rí l'Abuja ní ìsìn báyìí báwọn nìkan ní ẹ fún síbẹ̀ lọ́wọ́ ń bọ̀ abí ọwọ́ akówó arómi yọ̀kan lọ́wọ́ náà fẹ́ lọ sáyìn ilé àlàjì àgbà ọjọ́ tọ́ níyàn rẹ̀ tí wọ́n bá farapa ẹ jẹ́ sọ̀rọ̀ kí ló tẹ̀ ń pariwo mọ́rọ̀ bá ya kó mọ̀ ya kílókèlè wọlé. Alibasaka ali. ẹ jẹ́ nǹkan márààrún. Mahabata aliwakora. ẹ dẹ́kẹ̀ máa gbọ́ mi wàmí lè àdáwátì ìlànà sí ha lọ́mọ́wádà. bàbá aláàfáà tí máa ń pè àpè ẹ̀ máa sọ̀tá ẹ dẹ́kẹ̀ kọjú sí mi ẹni náà ẹ dá mi lóhùn tí máa ń pè àpè ẹ̀ máa sọ̀tá ẹ wọ̀rọ̀ tí bàbá khalifa ti ẹ gbèsè torí kò sí àlífà àná bàbá àlífà ti ẹ gbèsè ni ẹ máa sọ kò sáànà ńlẹ̀ àwọn ẹni ọlọ́kan tó lọ́wọ́ ti bí irú wọn kalẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé gbogbo àfáàrà àfáà wa kẹ́ ẹ má bẹ́ẹ̀ nìkan jà ẹ̀yin àwọn ọmọ kí o bàbá tá a tún ti palẹ̀ mọ́ ẹ kọjú sí mi tá a ti palẹ̀ mọ́ pé ẹnìkan bẹ́ẹ̀ bú ẹnìkan ò bẹ́ẹ̀ bú ẹ lọ fi sọ́ọ̀dù yín pamọ́ ohun tó kù láyé kọ́ nísìn wọ́n ju ọlọ́wọ́ ìfẹ́ ní sọ iṣẹ́ náà fi jù ní lọ. iṣẹ́ ni ẹ kò sí èébú ìdéyìn ó lọ wájú sí mo jù ọ́ lọ́wọ́ ìfẹ́ ní sọ iṣẹ́ ni àlàní òfokò ọ̀lẹ́hàn ẹnìkan wá sáré jáde wọ́n á ń bè bú ẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dógún wá sọ pé ẹ fẹ́ bàjá ẹ sáfarabalẹ̀ sọ fún ọ wọn ó dìde pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí a ti dìde. mílíọ̀nù àdáwà bàbá ẹ kọjú síbí àtúbọ̀tán bá gbọ́dọ̀ dùn ẹ̀sìn àmì ẹ̀yin wọn ò sì ní bàjẹ́ bàbá yìí já àwọn èyí sọ̀tá ẹ̀jọ̀kọ́ ti àáfà àti ìbá sàdìgbọ̀n ṣé lọ́rin la wà ń sọ púpọ̀
ṣùgbọ́n máa ń sọ lọ́fà pé tí n bá fẹ́ rán ronú ní Nàìjíríà tó ní bí tí Ọlọ́run dálé mi lọ́wọ́ dé ẹlòmíì ti pa akọ̀dà yóò lè sọmọdúnwá wọn ṣùgbọ́n nbí tí wọ́n dà mí láàmú dé bàbá òkú akágbẹ̀sán ni bàbá tẹ́ni ọ̀gbọ́dọ̀ sàṣìyàn ọ̀gbọ́dọ̀ sàṣìyàn pọ̀ sí gbọ́dọ̀ gbẹ̀sán èyí lẹ́ ń bẹ lọ́hùn déédéé tó ju wá rí kínkín lọ́hùn rí àbí tó bá fẹ́ ju amọ́ ló kù ìjọ náà mo ti àkúrà ẹ kú omi ọ̀tá ẹ kọjú sí mi bí gbogbo ọmọ àdàbí yẹn ní náà ẹ má jà rò pé oúnjẹ àdàbí yẹn nìkan là á jẹ tí màá ti fẹ́ràn lásìkò tó bá débò míì tí ò sí ọmọ kéwu bàbá rẹ ń bẹ tó sì fẹ́ jà lùbáríkà wọ́n fi ìwà rẹ̀ bí ẹ má jà kọ́sẹ̀ẹ́sẹ̀ ká fi sọ̀wọ́ àlùbáríkà àti àánú. wọn mọ̀ dá mi lóhùn ẹni bíi ta ni ilé bàbá mísánná àgbà mi mo ti sọ̀tàn yẹn ní ọdún 12 sẹ́yìn wọn àtúnṣe lónìí ó ti pé 12 years báyìí. ẹjọ ìdákọ ẹ má dá lóhùn mọ́ tẹ́ ẹ bá ti dáhùn àìwó lọlẹ̀ ṣé ẹ ti dá lóhùn mọ́ sí. ẹnìkan ló fẹ́ kán ọsàn ẹ tó bá ti bá gbàgbé ìtàn yóò mọ̀ rántí nísìn ó fẹ́ kán ọsàn bàbá sẹ́ẹ̀ bínú ẹ fẹ̀yìn tí ń ti ń dá yín láàmú. àjọ nínà ni Dr. Adékílé kún wa mẹ́rin àjọ máa yẹjú yín ni ó wọ́n fẹ́ kán ọsàn ló bá ru apẹ̀rẹ̀ ọsàn ó dé di ọsàn ni ó wá kan ìrò wọn wá sọ sí pé mo bọ̀tán wá bí ọ̀dà ó kàn padà lọlé ni ó bá lọ ru òkúta sínú apẹ̀rẹ̀ wá kún ó wá dé di ọsàn tó bá ti wá lẹ òkò mọ ìrò òun olóko yóò wá mú ọsàn wọn lẹ̀ mọ́ títí apẹ̀rẹ̀ bá kún ó kàn gbé ni láì gungi bó ṣe kọrí lẹ́nu n tó wà lọ́wọ́ tiwa gold diamond ni tẹ́ bá ti bá yẹn sóògùn ẹnu wọ́n máa fi àṣẹ wọ́n máa fi ìmọ̀ yín ralẹ̀ ìdá khatabahum al-jahiluna wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahum al-jahiluna qalu salama. ẹ tún jẹ tàyí jẹ tá a ti gbójú ọ̀tá kó ẹ mọ̀ pọ̀ ńkọ́ tó bá ilé mú ọmọdé ta àgbàláyà wọ́n ní kó lọ fíràn ni àkànní ara níyìn báyìí bàbá tó ṣẹ̀ dépò wọ́n tún fẹ́ fọná sí lọ́pọlọ àwọn aláàánú dí ọ̀rọ̀ wọn wúlò ẹ má wo bọ́ọ̀rọ̀ ṣe tó mọ́ ẹni tó sọ ni ẹ má wò ọ̀rọ̀ bá àgádé sánmọ̀ kábẹ́ ní wèrè ló sọ kakọ́rọ̀ wèrè. Olúwa ní. bàbá alọ́wọ̀ ẹgbẹ́ tí ẹ bá ti ń serú nǹkan bẹ́ẹ̀ tó bá ti fẹ́ kẹsẹ̀ bọ́ gbogbo ìṣe tí ó máa ṣe bí tíra yẹn bú bí tẹ́ ti fèsì kò ní sọ̀rọ̀ tó wúlò mọ́ láyé ayé sì fẹ́ gbọ́rọ̀ tó wúlò my lord bí ìbá ṣe pẹ́ ń sọ̀rọ̀ tó wúlò bó láti jòkó lórí àga ọláì borí yín ṣe pé tó ẹ̀gbọ́rọ̀ tí a ṣe bọ̀ sásẹ́ ní yóò máa sọ tí wọ́n fi dájọ́ fún ayé ni ẹ já lọ sí mẹ́lọ̀ ká múra sí tíra títọ̀ fatiwa ń bọ̀ tá a dá àmúra sí wọn ọ̀rọ̀ ńláńlá ń bọ̀ àmúra sí wọn ẹnìkan wá ṣe kinní kan gbogbo píṣọ̀ kan jáde nígbà tí mo fi sick ẹnìkan fẹ́ bú mi jò ní píṣọ̀ ló wà lọ mú wá tí mo ti kó báyìí mo nígbà náà nǹkan ta ni ò lánàá ẹgbẹ́ tòní náà bóde ànígbà yúbà náà sáré. tahabu tahadu bainakum duna kulli fatin. tó sì jẹ́ pé bí mùsùlùmí bá sáré lógún ọdún ọ̀fun kí ó pa. ìlànà sí hamilton adawa ẹ bá bẹ́ẹ̀ ni kankan sọ̀tá
yá nafsu síhí abàdá. يا نفس سيحي أبدا wàlá tuhibbi ولا تحبي أحدا illa al-jalila. إلا الجليل samada ya nafsu muti kamada. olùwọ́ tó fẹ́ ní nǹkan ṣe láyé. سيحي أبدا máa lọ mọ́ sí hí ọlọ́pẹ́ nọ́ọ̀sù ní ń bá sọ̀rọ̀ ló fi ní sí hí abàdá. يا نفس سيحي أبدا gbogbo ọmọ alájẹ wà ní náà ẹ máa lọ nínú ẹ máa wẹ̀ lọ. ولا تحبي أحدا bàbá dàrin ẹ tí ò serious dandan kẹ́ bá ẹ jà dandan kọ́ ẹ sá ti gbọ́ lọ mú. Ilali jalila samada ya nafusu muti kamada. ó ní wẹ̀mí mú tí kámẹ́dà bọ́ba tiẹ̀ kúkú sórí ìbànújẹ́ pé ṣé mo ṣe tó bí alájí àgbà ṣé mo ṣe ń dára bọ̀ bàbá lọ́rùn. gbogbo ẹni náà ẹ má fẹ́ràn ẹ má dára bọ̀ bàbá lọ́rùn. gbogbo ẹni tó bá ṣe tí ò dáa wọn ò ní fẹnu kàn án góòlì wa bàbá ńlá wa tá a gbàgbọ́ ni wọ́n mọ̀ fẹnu kàn. Ya ẹ̀dọ́kẹ̀ ìfọ̀fọ̀ náà bẹ̀ jòkó nítorí ọlọ́run. nafusu sihi àgbáyé ló dé. abadan wala tu. bàbá wa oníwàásí wa tó ìtàsùkò àbí. mo ti sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú ilé tèmi mo wà. mú sọ tí ń nà yẹ dáadáa. àti yóò bá àdébẹ̀ sí ní àyín ni. ṣé ń gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́ mi ni. jàmọ́ ẹ̀ ní kí ni. ọ̀rọ̀ bàbá iṣẹ́ gbogbo ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀rí tí níjọ́ tí ó ti ṣẹlẹ̀ wà gbádádò ní àwọn aláṣọ kẹ̀kẹ́ ń tí àyè. wala tuhibbi ahada. ẹlòmíràn ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ gbà mí gbọ́ pé bàbá ò ní fẹ́ kí wọ́n fẹnu gún àwọn ṣáàṣì ní kíní kan bẹ láyé ẹni kíni ṣẹ̀gbẹ́ tó pa sí ìdí Hamza ó padà gba Islam abẹ́rẹ́ kó gba Islam tó wá jòkó ọ̀rẹ́bí wa ní ẹni kó yẹra kú omi ẹ̀ ń fẹ́ máa rí ọ ẹ tẹ̀lé mi pé bọ́ọ̀ ṣe gba Islam tó kírun náà kò wù mí kí n máa rí ọ wọn náà rẹ́bì kí ló dé ó ní ìbànújẹ́ tó fi sí mi lára ọgbẹ́ ẹ̀bẹ̀ kò lè sátìfì lọ́bọ́lọ́wọ́ bá ọkàn gba Islam ni kò wù mí kí n máa fojú kàn ọ́ bẹ́ẹ̀ ni kéèyàn bú aláàjì àgbà lójú rúwa èmi ò rí kí ni mọ́tò lè ṣe tí mo fi lè gba tiẹ̀ mọ́ láyé tẹ́ bá fẹ́ ká máa dáràn ẹ dákẹ́ má bàa ṣe ẹnu mọ́ ilé ńlá ni wọ́n máa fẹnu gún àwọn kan sì ń bẹ torí máa fọ́ ọ̀rọ̀ tí ìsọ̀rí mo sọ lónìí tí bá rẹ̀ tó fẹnu kàǹkà aláàjì àgbà báyìí mọ sunkún tí lè fi mọ́ ni ẹ má lọ fẹ́ràn ẹ má fẹ́ràn. Bàbá tó sẹ̀ jẹ́ ọmọ kan wá ń sọ̀rọ̀ ọmọ ta ni tẹ́lẹ̀ máa fún lẹ́sì nílé ńlá yìí láti máa fèsì ìtàtàlùbáríkà ò ní tán bẹ tí màá dín jẹ. Àmín. Akẹ́kọ̀ọ́ ọba mi láàárọ̀ yìí wọ́n ní bàbá yẹn sí alẹ̀ mo náà sí ilẹ̀ bàbá yẹn ṣẹ̀ gbaṣẹ́ ni ṣé tí wọ́n fi kí wọ́n fi bẹ̀rẹ̀ sẹ́nu. Bàbá pè wá minal adawati ila nasiha ila al-mawadda. Ọba ní ẹ bá gbogbo èèyàn ṣọ̀rẹ́ o ẹ bá gbogbo èèyàn ṣọ̀rẹ́ ẹ bá mi nìkan lọ́ta kálukú ní jẹnu rẹ̀ yá àwọn atátọ́ wọn alájí àgbàgẹ́ ẹ̀mọ́ tójú wá rí ni bó lọ wí. Illa li jalila samada. jama wa min ar-rakbati ila zuhud bàbá wa àgbà ayára àfa gbogbo wa àfa wa ẹ tó wọ́n ti lè tì sáájú ní alájí àgbà àfa wa ni ìwọ̀lọ́ wa mọ̀ bọ́ọ̀dọ́dọ̀ wọn kéwù àyètẹ́ jòkó àyẹ̀wò àfa wa ńláńlá ni
bọ́dísì lẹ́ ń wò èmi tó lọ ló padà wá bẹ́ẹ̀ bá mẹ́rin ní kíni kó tó gba iṣẹ́ national minister tí ẹ lápọn tó bá ní gbàràtà ti pé máa jẹ́ kíní kan rú ni ó kàn rú ni lil khairi ahlun la tazalu. nígbà ojúmọ̀ tó lọ tí wọ́n wú ọ báyìí wọ́n kà nǹkan mọ̀ tó lè nígbà tí kíní wá dé ọmọ nkẹ́ kíní kan dal tó kọ́m lil khairi ahlun la tazalu. àwọn ẹni ọlọ́run wọ́n kọjá kéèyàn ó fún wọn ẹ tó fẹ́ràn tó bẹ̀rẹ̀ kéèyàn náà sísí ìdí àlì sí ó bá lọ bá ó sì yàgbẹ́ sí orí sàárè rẹ̀ ọlọ́run ni kò máa gbó ń sì ń gbó bí ajá ẹnì kan fẹ̀rù kọ́ lájí àgbà kẹnu ló mọ̀ yá sáwà tó bàbá gbìjà gbẹ̀ tó lè wọ́n gbìjà ọlọ́run ìwọ ọlẹ́gbìjà rẹ̀ bàbá ẹsẹ̀ jòkó ni gbogbo tó wù yẹn kó sọ nígbà tí a bá perform kálukú tọrọ àforíjì wọn ò pẹ bàbá ẹni tàbí criticize yìí yóò kọ́ra àwọn 50 ní kéwù tí ò ní wọ́n ti rà. ojú ọmọ tàdíhùn ilayhi. bìtì wọn bọ̀ èyí tí tíra akọnu mo múra àti sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ sẹ́wọ̀n wò mí. ẹ̀yà mo wò bá lónìí ni ilé mi mo wà yìí ọ̀ìdẹ bàbá mi ni bàbá àlífà bàbá kọ̀dí Stephen Mustapha àwọn ń sọ fún mi lókè ní ìsìn gbàmú lọ kí ẹ wọ́n ní gbogbo aláwọ̀ kẹ́lẹ́ bàbá rẹ̀ lọ wà yìí wọ́n sọ fún mi bẹ́ẹ̀ ní ìsìn bàbá níjọ́ tí ní kọ́bọ̀ ní ma lọ tọrọ owó kó èrò àbí bàbá wa ní mú yìí àrípọ̀tì ní ọ̀nì ìmílẹ̀ ni mo bù áyà ọ̀pù ẹ̀yìn tiẹ̀ tí ò wá rí bẹ́ẹ̀. tuba liman jaratil umuru salihatu ala yadayhi. wọ́n yá ni o sheikh ẹ̀gbọ́n a sheikh o tó wá bẹ̀rẹ̀ ọba àdájẹ́ wà ní sọ tí wọ́n ní o jẹ́yìn bàbá ó bàjẹ́ ọlọ́mọ sì jí ó bàjẹ́. àmín. bàbá wa àgbà mísẹ́lá àgbà mo ti sọ fún ọ̀jẹ̀ máa tó jòkó ẹ má jẹ́ ọ̀sẹ̀ pé tí èèyàn bá kú lánìí àná lójọ́ mẹ́ta lọ́rin ìkànnì ẹ má ṣèkà mọ́ ẹ máa wá sí ẹ ti ẹ̀dá níyàn pé fọlọ́ gbọ́ wá sí jímọ̀ kọ́ wá sùn èyí ṣe mú lọ lé àfa wa ṣèbá nǹkan bẹ táàfà wọn tiẹ̀ nílé wọ́n sì máa sùn táàfà wọn. kò nílé sọ́bọ̀ lè mú wá nínú wọn àfáà kan bẹ tí ẹkùnrin kan bẹ tì mẹ́wọ̀n ọmọ kí ó wá ní òun ló ń sẹ̀ oní kìí sàfà ọlọ́dẹ tí méjì mẹ́wọ̀n bàtí àti mẹ́ni tó sẹ̀ àfáà sì ní ó ní arthritis sangunsangun dàlá ó ní rheumatism ó wá fẹ́ wẹ̀ yóò wẹ̀ láàárọ̀ kò sómi gbóná ọmọ kí ó wá sùn ó ní ẹ̀sùn lémi ó wá yí aṣọ máa fà ooru ara ọmọ kéwú tí a gbé síbi omi ooru tó ń gbà tí a sùn lé omi sì gbóná kílò tó mọ́ ó ní ẹ fi wẹ̀ àfààní a sì rí omi gbóná nínú ẹ̀wọ̀n ó láàlẹ́ rí kò sí tí ò ṣeṣe akẹ́rẹ́ ọmọkùnrin náà ó làbà pọ̀ ọmọ kéwú àmọ́ ti fún mi ní tèmi náà ní jẹ́ wá fún ọ ní tó ní gbogbo tó ti jáde lé kíkọ́ tó dé àtàtí ń bọ̀ tó ti padà wá ké mo fún ọ ní ìmọ̀ wọn. Allah mi lẹ́ ń bá ká nǹkan wà ṣe àmàlẹ́ wa sọ́fọ̀ ní sẹ́mi lójoojúmọ́ ni nítorí tẹ́ ń dádùn rún lẹ́sà rí ni ẹ lọ yí padà. bó ti ẹ̀sẹ̀ kan lóṣù tí ẹ̀dágbẹ̀rẹ̀ lu yín òun lọlé àfa wa ṣèbọ̀ ní kílásímẹ́ẹ̀tì ń bì tọ́ lé sunlé rẹ̀ àbọ̀ ọ̀dà pápá ńgbà tó ń kéwú lọ́wọ́ ni. tuba liman jaratil umuru salihatu ala yadayhi. gbogbo tẹ́kọ̀ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó àwọn tó bẹ̀rù wá nísìn wọ́n lé ní 30 Ìlọrin làásùn lónìí
mo dágbére mo ní rárá wà lẹ́rìn kí lórí mo náà wà à ń lọ lé wa. bàbá ẹ méje ń tẹ̀yìn torí bàbá wa lájí àgbà ó kun tó ti ń kọ́lé sílẹ̀ torí bàbá ó kun tó ti ń kọ́lé sílẹ̀ gbà kí wàá má nílé nílùú tálájí àgbà ti kọ́ mi ní kéwù tó ṣe kí ni mọ́tò ló ṣe kọ́lé mo nílé táǹkì mo ní bàbá òde mẹ́yìn mo ló jẹ́ kí n kọ́lé sílẹ̀ pé orí ilẹ̀ bàbá torí orí ilẹ̀ alájí àgbà làwọn tẹ̀ tó bá pọ̀ mọ́ gidi ní aṣọ ajábọ̀ ń sọ̀mọ̀ ni bàbá ní bíbí ńkọ́ bìkan náà ti gbé ayọ́ náà ta fi wúlò sẹ́yìn máa fi rọ́ gold sọ́rùn ṣùgbọ́n wọ́n dáná ya kó tó di nǹkan ni bìkan kan ti yíwá àtàfi ṣe fi ọrùn àwọn agbójú òkè kan tó mọ̀ nílé àfa rẹ̀ ọ̀kárì wọ́n pé sọ kéwùbì rí tiẹ̀ ta. ọjọ́ ẹ̀jẹ̀ sọ̀kalẹ̀ torí kálíbà máa múra fọ́la alájẹ́ kan wá pè wá ẹ̀gbọ́ mínà ọ̀fúlá tilẹ̀ dìkìrì ọ̀fúlá bàbá wọn pè àpẹ mọ́sà fọ́nú fọ́ra aláàbì dìkìrì láì tàbí inú kúló ẹ máa pè ọlọ́run ní tí àbá fádù àfa àwọn dé ọ̀dọ̀ọdún wọn tó wá kú alọ́sábẹ́kúta ta ló kó mọ̀lẹ́bí ẹ tiẹ̀ wá bí ìdíkẹ́ kálọ̀ lé alájí àgbà àwọn àtọ ọkọ̀ bíi 300 500 ẹni kí ni jẹ́ báwọn ìtumọ̀ ẹni pé a lè sọ jọ́tọ́ lé àfa wa káàfin lọ bá wọn kódà ọmọdọ́mọ wọn ò lè san jọ́tọ́ gbàtí mi tó dálé kéwú lẹ̀ ọmọ mi wá tó wá kéwú níbí mo tún mú ọmọ mi wá bí gbogbo àbúrò mi tó wá kéwú níbí èmi ò sọ pé mo ti ké tẹ́jẹ́ mọ́ ọkọ yín mo tún dán padà wọ́pẹ́ yín ní ẹ̀ tó wá tún ké ẹ wá gbọ́ original àlùbáríkà bíi tèmi náà. ta ló dá ọmọ ọjọ́ síbi mọ́nú yín ẹ̀kọ́ rò mọ̀ bọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n bí ń sún ìní yíyà ìlànà sí ìhà bàbá pè àwa bí ká má lánìyàn tí ò dá sí yàn bàbá ló pè àwa síbẹ̀ tí ò jẹ́ yìí wọ́n dàrú nù káwọn ní akọ́ aká máa ṣàdìgbọ̀n ní ẹ̀sán ti ké ṣe ń gbọ́ mi yé ẹ lẹ́ ń gbọ́ mi mọ̀ ẹjá níyàwó dáa lára níyàn tó dáa kò fẹ́ sí máa mú ìlú láti ìfẹ́ sí ọmọ bàbá lónìí bàbá lọ́wọ́ ni kìnnìkan ni gbogbo àfáàkọ̀kẹ́ náà lọmọ tí ẹ yẹn o kó yẹ mọ́ tó dá wàhálà ìlọrí atẹ́gùn àmọ́ tó bá fẹ́ sórí ibú àfáà rẹ̀ sálọ yìí ọwọ́ àti gbogbo olóríire ó sì gbọ́dọ̀ rí nìyẹn wọ́n yẹ mú yàn sí tèmi ó dáa ìyẹn ní tòun ó dáa ọwọ́ ń bínú kó láṣẹ jù wọ́n náà wí wọ́n yẹ mú yàn sí bàbá ẹ̀dọ́kùnrin sí báyìí mímọ̀ tí ẹ̀ wúlò fọ́fà gbọ́lọ́lọ́ ti kọ́ ṣé kí sọ̀rọ̀ bàbá ni tí máa ń pẹ̀lú àmì lọ́mọ lọrin lónìí ṣebí onílé tí mo ti kéwú ẹ̀dá mi lónìí ilé wo ni bàbá ló sọ mí dọ́mọ gbogbo ìlú yìí tí máa dọ̀ lájí àgbà olúwẹ̀lẹ̀ ya karambà ní sílùú yìí ṣẹ́ka bọ́ sípò mi o ẹ̀dá mi lóhùn wọ́n mìíràn ṣìdá tí náà líìn bàbá pè á níbi kéyìn ó lé kókókó kò ní gbà ikú ni ó gbẹ̀yìn ẹ̀ wá sí ẹ̀rọ wọ̀ wọ́n ibadu rahman dìbọ̀kẹ́ wọ́n ibadu rahman alladina yamshuna ala aridi hauna Ibadur Rahman yóò dà fún alladhina yamshuna ala al-ardi hauna على الأرض هونا فإذا خاطبهم الجاهلون قالوا سلاما
وإذا خاطبهم الجاهلون àbùtù sí ń bẹ̀ òun. قالوا سلاما. Allahu Akbar. báwo mo kàn fi dásà bàbá ni kí ló dé fẹ́ lé kókókó nítorí yẹn ṣe fún bàbá kọjá kọ́ mọ́gbẹ̀sán bàbá ò gbà ní bàbá ò sì lé kókókó gbogbo yín tẹ wá délé tẹ́lẹ̀ kí ló dé bàbá ẹ tí wọ́n fẹ́ yà ṣe tààtà nílùú yín gbẹ́tẹ̀ ti kó mi rẹ̀ ti bọ́ sọ̀ alájí àgbà kalẹ̀ ẹ tí wọ́n bá ilé bú mo sọ̀rọ̀ kẹ́lẹ́ bàbá wa yára bàbá mo sọ́ lé yín wọ́n lọ́dọ̀ mọ́jọ tara mi bú alájí àgbà tí ma ti fẹ́ sùn ní alẹ́ ọmọ mi ni jàdá àárọ̀ ọjọ́ kejì bàbá ní mòwe mo wá sí mòwe ń jò ní wọn ò wá pe bàbá gẹ́gẹ́ bíi táwa jogún mo wá pè é kí n tó wọ̀lú mo ní mo ní wà sí nílùú yín ẹni ní mòwe ń kó mi tí mo wà nísìnyìísìn kò sínú tí n bá lọ àdàbí àbẹ ní kọ̀kọ́ pé mo fẹ́ wọ̀lú yín o bẹ́ẹ̀ ni ẹni ní ìlú olóòlù gbà mí lálejò ṣèṣe bẹ́ẹ̀ níjẹ̀bú lọ́dọ̀ tí ni bójú ẹkún ní bá wù ẹkún bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kẹ́ ti báyẹn ni because àwọn lèmi mà níbẹ̀ o mo ti wá pè é àṣà ni wọ́n ti jẹ́ ń gbá yìí àwọn fẹ́ kó nà mí owó tiẹ̀ ló pọ̀ jù àwọn ànàgbé ẹ bá bá sọ̀rọ̀ ọmọ bàbá mi dé ọwọ́ adébì kan béèrè àdàbíyà tó wà ń bẹ̀ látàǹsà asúlákà yà fata ọtí sàbòsí alájí àgbà. látàǹsà asúlákà yà fata ilé máa ń ilá máa ń tàǹtàṣe. Kòlẹ́ni o yàbùnú mọ̀ látàkàf. Má dàá rẹ̀ láàmú. Ó ti fèsì ọ̀rọ̀ fún àti òwúlò. Kìláyè dákẹ́. Tẹ́ bá ti fẹ́ wọ̀lú kẹ́ mú ní àṣà. Bí bá dẹ́kọ̀ọ́ ní ìsìn bá ẹnu ìdíwọ́ mọ̀ tẹ̀lé mi ká ni. Ẹnu ìdọ́nù. Báyìí ìdọ́nù bá sì wọ́ fà. Ṣègbà ẹnu ìdọ́ mú lẹ́nu pọ̀. Yà wò pé kí mo lè ṣe. Ọ̀wá ìmọ̀ múlòdè lu yín, á sì jọ lọ. Bẹ́ẹ̀ni kan bá tiẹ̀ fẹ́ ṣe wọ́nsẹ̀wọ́nsẹ̀, ó ti rí mi. Talentọ̀ wà ní mùtùm. Wà á sì fáhìwò ọ̀hún sí bábí náà sí Hiliman. Alájẹ́ ìgbà náà sọ bẹ́ẹ̀, wọ́n ní mo kọ̀, mo mójú kò mi kí n máa bú gbogbo èèyàn. Wà ṣàrù náà sí màyà wá sí bàbá. Báyọ̀ sí bàbá. Èyàn burúkú ni máa bú èbú káàkiri. Ẹ jẹ́ nǹkan méjì sí ní mo tẹ̀sí tẹ́ra mi lọ́rùn. Wà mí nà ń gádọ́ bí ilà sọ. Bàbá wa pè wá kò níbi ìbínú tí ìjẹ́ yóò jèrè. Wọ́n sì bí sùúrù. Ẹ̀yin ìyàwó ẹni náà. Ẹ tó bá kí lọ́dọ̀ bàbá tí ò bá ní sùúrù wọ́n ti gbé ìyàbò mí. Bẹ́ẹ̀ ẹ jẹ́ bàbá ó jókòó torí Ọlọ́run mo fẹ́ kẹ́ tí wọ́n jókòó torí Ọlọ́run torí ànábì ẹ jẹ́ wọ́n jókòó torí ànábì ẹ mọ́tí máa fi sọ bẹ́ẹ̀ fáwọn àfa àjọ ń ṣe ni tánà bá máìkì báyìí bí ṣe ní mi láì fi máa ní àlàbà. Bó o lọ wí. Màní hábà rìjálà tàháyàbù. Bàbá tó wá ń pè wá o ẹ gbọ́ ẹ dá mi lóhùn minal furqati ila tahad. Bàbá kẹ́ ẹ má pín yẹlẹyẹlẹ o ẹ sọ̀rọ̀ ayé pọ̀ o ẹ jọ ẹ má tó di pẹ́ nìkan ṣe tí ò da ẹ má kọ̀ndẹ́mù ràn wọ́n mọ́ ìyẹn pàdé ẹni tó dáa náà. Ìlú kan bẹ ní Ghana ń bẹ yẹn bàbá kì í ṣe sàbúrà sàbúrì ni o tí ẹ bá ṣẹ̀ ń bẹ táwọn fẹ́ tì mẹ́wọ̀n adití náà tí máa nà ẹlẹ́wọ̀n bẹ̀ ojú mi fa ẹsẹ̀ mi ṣe kò gbọ́ tọ́ba tí wọ́n á ń ké tọ̀ tí ìbomi lójú yóò rò pọ̀ ní òsè ni yóò máa ná nínú wèrè mo á kún àwọn ẹ lọ sí Abidjan láyé kófìdì èmi ti kọjá ní ọba má ti wọlé ọmọ tí bá kó pọ̀ pàdé gbèsè kí yàmù yíyà kọ́ lọ́nà ìkànnì wọn sì wà ń lẹ̀ mí mara kí ni ra
ó wá wo báàgì rẹ̀ náà àáfàá yìí èmi ò ti dìde gan náà ó ní ẹ máa lọ. ẹ má jà pín yẹlẹyẹlẹ jẹmọ ẹ ní kí ni ìjọ ànàbíyà tá a dọ́rẹ̀ lu mi ẹlòmíì ò ṣe ọmọ ta ni ọtọ bá dé lu yín gbàtọ̀ ọ̀sẹ̀ ànàbíyà ó kọ̀ wọ́n là á pè ọ́ ẹ sọ bí aláàjì àgbà àfẹ́gbẹ́ àdádálẹ̀ ẹ̀ wá ń jẹ mísánà ń bẹ̀ gbàdá wọn kọ́ tí bàbá tí a dálẹ̀ lẹ̀ lọ́hùn wọ́n ń sọ ọmọ ẹgbẹ́ aláàjì àgbà àrí ọ tí kàbá wá ṣẹlẹ̀ ọwọ́ àwọn agbádá bẹ́ẹ̀ kọ́ fẹ́ wá ọ̀pẹ́rẹ́sì àwọn èèyàn ṣé lè lọ sí lọ́dún pọ̀ ń bọ̀ ni àwọn tí wọ́n bí ìtìsẹ́gbẹ́ rẹ̀ nígbà 1 million wọ́n bá lọ kàwé ó kọ́ níbi tó bá lọ kéwú tó fẹ́ sakọ ọmọ kẹfà ní ó kọ́ ní tíra tí ò yí ọ tó bá lọ lówó náà tó ti kọ́ fẹ́ lè ra plane níjọ tí ó sọ fún ilé ẹni mo fẹ́ ra plane bàbá ní ìgbà ó tán bẹ́ẹ̀ ni tọ́rọ máa nù bàbá lèmi mo fẹ́ ra bàbá wa tí wọ́n gbéṣẹ́ ibi tí bàbá wa kọ́ alẹ́kọ̀ọ́dé tí wọ́n jẹ́ kó yí a pé gbogbo ọmọ kí ó ní dúkìá nù lé ọdún tí wọ́n discharge mi l'Abuja Allahu Akbar nǹkan méjì ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀mọ̀ nígbà tẹ̀mí ń dé ni bàbá àbò tó lọ bọ́lọ̀ bí mo ṣe dé báyìí tí mo wọnú yàrá ojú ọmọ mi ò rẹ́rìn mo ní kí ló dé wọ́n ti ń sunkún kalẹ̀ tó náà fẹ́ tú mi lọ́fọ̀ọ̀nù báyìí njọ́ kan náà dọ́tẹ̀ mi dé o tí mo dé tí mo láǹdì báyìí mo jọ́ ni wọ́n sọ ayé bó ṣe wá le tó mo fẹ́ kẹ́kọ̀ọ́ kìíní kan bàbá wa wá tẹ̀lé ọkọ̀ mi láti airport tí mo fi dé Ọ̀fà bàbá tí ẹ gbéṣẹ́ mo wá ní kí lè ń wá wọ́n ní kí ni wá tí bá pàdé aláàjì àgbà kí ni kí n sọ kí ni kí n sọ nípa rẹ kí ni kí n ní mo ṣe ẹ wo àáfàá sọmọ kéwú ẹ wá láàánú fẹ́ kú sí ẹ lọ́rùn. bàbá èmi ló ṣẹlẹ̀ sífa jẹ́ tí mo wà láàrin bẹ́ẹ̀ ni Khalifa arajà tí mo wá dé gbàrà báyìí wọ́n wá fi ọkọ̀ tẹ̀lé mi láti lọ rí ìdọ́fà wọ́n pè é padà wọ́n ní òun padà àwọn adé palace bàbá kí ló dé kí ni òde kí ni kí n sọ fàlàjì àgbà kí ni kí n sọ púpà rẹ ṣé kí ni mo rí àbí kí ni rí ọ wọ́n lọ fẹ́ bá mi l'Abuja mo ní ẹ máa wà wọ́n ní ìrọ̀rùn sun àbọ̀wọ́ ní kí n jẹ́ fàlàjì àgbà ẹ̀dọ́kẹ́ mọ́jà dalẹ̀nu lé wọ́n kó aṣọ kàjọ mẹ́tí wọn bí lọ wọ́n mójútó wa onígbẹ́ dákẹ́sìn kálukú tí mo bí tó ń ti jẹ̀bi ọwọ́ adélu yín ọ̀nfẹ́lá níwọ̀n tán tó bí ọtí dáràn kalẹ̀ kọ́ tó ti lé kéwúdé bàbá ni ẹ tẹ́ mọ́lẹ̀ pé máa lọ kò ní séwu ní ọjọ́ bẹ́ẹ̀ wúlẹ̀ ewu ti wà lẹ́kọ́ tó jáde lé kéwù wọ́n ń jẹ̀ mọ́mù wọ́n kò nǹkan àwẹ̀ wá ọ̀rẹ́ ti bí gbogbo nǹkan ọdún léyàtọ̀ ọgbà ọ̀jẹ̀jẹ̀ ẹran bíbọ̀ ọ̀jẹ̀ sunsun ọ̀jẹ̀ dédé ọ̀tún sọmọ́lẹ̀ tọ́tún tà. ìparí tí fi sinmi díẹ̀ o wọn ò mà dá mi lóhùn kí ló tẹ̀ dá mi lóhùn wọ́n mi lè jẹ́ hàlì ilẹ̀ lẹ́hìn bàbá ní ẹ má ṣàìmọ̀ kan èyí tí mo kéjì tóbi mú kó mbẹ ẹ má ké lọ ní ọmọ sí ọ̀rá tíra mọ́ à ń sáré ká kọ́lé bíi mínísítà ọpọlọ wo lọ́ọ́ fi sunú rẹ ọpọlọ tí ò sí ń pa níbẹ̀ àwọn mẹ́tì ọmọ dásà kan ní ìbọn dá bàbá ti láàlá àlùbáríkà ẹ jáwọ́ oúnjẹ àlùbáríkà kalẹ̀ o àlùbáríkà tó bá gbẹ̀rẹ̀ kẹ̀jìkẹ̀ tán tó bá jólódò àṣírí rẹ̀ ó tu o torí wọ́n gbé tọ́ ọmọ wa bọ̀ kò sí tíra kíké mọ́ lónìí wọ́n á sì jìtú fàáfàá mọ́ tí wàá bó ṣe rí ẹ ti bẹ̀rẹ̀ àfáà mi ti ń kún rí ẹ̀ ń kún rí bíi kèfèrí ẹ̀ wá ń jó níwájú àwọn tí ì ṣe mùsùlùmí gbogbo àfáà tó bá ní tára ayé ń ṣe lòun ó ṣe kò ní kúkú àfáà
àti ìrìnà tá a lè jọ wọ́n bẹ́ẹ̀ ni mo sọ fún yín extraordinary èèyàn ní bàbá àdéṣe táyé ṣe lógún gbogbo nǹkan bàjẹ́ èèyàn fún àti kájàkẹ́ mọ́ mu wáìnì nísìn 10% ó wá kí àṣùbà lórí 15 wọ́n á ṣe àfàrà sọ pé ẹ̀mọ́ tí rùkú ó ní tó sáàsà náà mọ̀ ni sáàfà ni ó sá. ẹ dá mi lóhùn bàbá pè wá mílíọ̀nù fàṣà yìí lọ sára gbàlọ́ mi kí n ta ló wà lẹ́yìn mi náà mọ̀ mi kò sẹ́yìn kankan mẹ́gbà kan bàbá pè kò níbi aburú bàbá ní ká má ṣe tí ò dáa jẹ̀mọ́ ẹ̀ ní náà ta ló gbárùkù kí bàbá ṣe aburú wọ́n pè é lẹ́jọ́ rí nígbà tí ẹ ní ọ̀rọ̀ bàbá ní ká má ṣe kí ni má ṣe kí bàbá lẹ́jọ́ tí ọ̀rọ̀ ọmọ kéwù tó táwọn adájọ́ ni tadé ní pè lẹ́jọ́ níbo ẹ máa lọ lé o nígbà tó yẹ ṣe kírímínà ẹ̀ bá ti di kírímínà nísìn ẹ̀ ń gbowó lọ́wọ́ ọkọ ẹ̀ ń kíyàwó ẹ̀ mọ́lẹ̀ ọmọ tẹ́ ẹ bí ẹ̀ tó ń sọ súnà rẹ fúnra yín bó lẹ̀ ẹ́ yà sí. bàbá wa lọ́wọ́ mi ṣàlẹ̀ mo tẹ́ ní kí n sọ lónìí nù gbogbo ẹ̀dá tó bá fẹ́ lẹ́yìn bí bàbá kó lọ kàtà bàbá kó fi sáyé rẹ ẹ̀yìn lẹ rí kò sí kì í ṣe kú ọ̀wọ̀ọ̀wọ́ àgbà ni wọ́n fi ń jẹ ni ó sì tó ẹ gbọ́ wàláhì tí ìbáṣẹ tó náà bá kún ó kéré náà ọmọdé tó lè wọ aṣọ tí ẹ ń wọ̀ ẹ̀ wà tí ó bá yẹ dalẹ̀ yóò misbehave aṣọ ń tóbi bá ǹjọ́ tẹ fún mi láwà ní ọmọ ọ̀fà ó lé ní oṣù kẹ́tì mi gbọ́ ọlọ́run dákun sáwọn di lè ṣe bí ọ̀dọ́ mọ́ di lè mọ́ ṣe bí àgbàlagbà di ó rọ̀ mí lọ́nà láti lè ṣe bí arúgbó kí n lè ṣe bí àgbà toró lé ipò tó máa wo ní gbogbo èèyàn wíwá tó ń wé ṣinṣin náà kan tá a bá yẹ́lò mélòó láàárọ̀ yóò di kèfèrí kó tó dalẹ̀ wàhálà yóò sì ṣe. ìlóde kan lọ́rẹ̀ ibi assembly nù ọ́ọ̀lù iná lè àjọkúbá ẹ ṣe ẹ̀wà mi náà ẹ má jẹ́ sáàjà máa kíra wa báwọn torí bóyá ọtí lọ lu bàgẹ́ níbì kan nítorí tó lè wọ̀ wá wa nítorí bàbá àṣàlẹ̀ wọn náà ní ọlọ́mọdé ń dáràn. Uhibbu makarimal akhlaqi juhudi. Bẹ́ẹ̀ dákẹ́ náà. Akrahu an a'iba wa an u'aba. Bàbá wa tí wọ́n lọ kálukú wa sọ tẹ́jẹ́ mi náà sọ tèmi wọ́n á kí ẹ níjọ́ kẹ́ gbogbo yín wà bẹ́ẹ̀ mẹ́ gbọ́n tí ẹ sọ bàbá wa ní kí n súnmọ́ àwọn wọ́n ní náà bá kẹ́ bàbá sí lówó kan bẹ́ẹ̀ wọ́n á fẹ́ ní sọ̀rọ̀ èmi ẹni báyìí bàbá wa ní ká ní sábúrú nu wa al-ikhlas bàbá wa fún wa ló kọ ọlọ́run yìí 12,000 péré náà ni àmọ́ imam ọmọ tí ò dẹ́ṣẹ̀ rí ní ọbẹ̀ tí wọ́n mú bí èèyàn ní sàkúmọ̀ rí bẹ́ẹ̀ wọ́n á ní kí ni fi ṣe kíkìmọ̀ rẹ̀ wọ́n ní tó ti ṣe lọ sáájú ti tó àwọn akọ mi níbẹ̀ ṣèbí wà ló járí kọ́ jímọ̀ tó wà lọ lọ́n tí mo wá tẹ̀lé pé jímọ̀ tó tẹ̀lé wọn lọ bọ́lọ̀ ọlọ́run ló rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ rù n tó sá tẹnumọ́ náà rù ọlọ́run ló ní rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ náà bọ́lọ̀ ti fẹ́ ní ọlọ́run ló ní rí bẹ́ẹ̀ bàbá tẹ ẹ wọ́fà wọ́n sì ń pè mí kan tó sùn wọ́n jíṣẹ́ ogun tẹ́ ẹ ṣe ẹ wò mú orin ṣé gbọ́dọ̀ kí a ṣe túláàsì ní kí o kí a ní èyí gbèsè lásán fún ọ gbèsè tá a jẹ wọn lásán yóò ṣe mọ nìyẹn ẹja ẹ̀ tèdè lọ́la mo tó burúkú dùn ní káfá yẹn ti tó àgẹ́kẹ́ tó dé èyí dàgbà nílé àfa rẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ tó jẹ gbèsè owó ọ̀sánwó wá tẹ́lẹ̀ kó tó àgà lọ́la. ibi tí a ti ṣeré ni ọlọ́mọdé kẹ̀kẹ́ tí ò ní sórí rẹ̀. Àmín. sẹ́yìn bàbá pé bàtà wà mí bàbá ọ̀la wọ́n ṣàdúrà lọ́la gbogbo ọmọ kí ó tó wà níbí látòrí ìlú ó kéré jù a gbọ́dọ̀ dá 1 million wàdùà a sì ní fílẹ̀ lójú agbo mọ̀lẹ́bí lè kó fún kò bá fi nù dí kò
kò ká bàbá ní mòwe a fẹ́ dá láàrin ara wa ẹ má bá gbà lọ ẹ yóò dá ni èmi mo aṣàgbọ̀dọ̀ rẹ̀ yẹn mẹ́wàá tó ní 100,000 bí èmi dá 100 tì mí kánú bàbá ẹ bá. àwọn náà 100. bàbá wa ní mo wí 100,000. odi méjì bá afakala afakallah 100,000 odi mẹ́ta bàbá wa SSA bẹ́ẹ̀ ni Adébánijà nù Ọ̀dàbánijà eye kìtì kanko 100,000. èló ń tí ṣe ń dábọ̀ gómìnà yín lọ́rùn ni 100,000 naira odi mẹ́rin àbí bàbá wa Gawusu 100,000 naira. ó yẹ mú wá kíákíá ni o Oya. ó dè náà tí a ta di báyìí ó di márùn ó di 2 million tá n lọ. a ti rí márùn péré Ogun márùn. lówó táwọn ọmọ akéwù ẹ fi dé gbásílẹ̀ bàbá alájí àgbà a sì rí márùn ni sẹ́ẹ̀rì gómìnà sọmọlẹ̀ yìí kan náà ẹ jogún oríire ni èló ń tiẹ́ 100,000 ó di mélòó ó di mẹ́fà Abdul Kabir ọ̀ndà babada èyàn kìtì kanko ẹni olókárí èló ń tí ẹ̀yin lè súnwájú kẹ 100,000 naira ó dè ló Ó di méje. wọ́n ní 200,000 ó dè ló tàrí báyìí Ó di mẹ́jọ. ó di 8 àbí ọmọ alájí àgbà àti ilé ìtọ́ nàrà bí bẹ́ẹ̀ 2 million sí láńlọ lówó tọmọ kí wọ́n fi dé gbá lọ́la barista Ibrahim èló ń tí 100,000 ó dè ló báyìí ó di 9. ó di 900 ajá sí Zubair Zubair 100,000 ó dè ló báyìí ó di 1 million. ó di 1 million 2 million láńlọ Ainu Ridọ. wọ́n ní ẹ̀rù rìdọ́dà Wọ́n ní ẹ máa bọ̀. wà á ẹ̀rù rìdọ́ Ainu Ridọ. Kulli aibi kalilatun. gbogbo Amẹ́ríkà kankan Walakinna aina suhuti tumudil masawiya. olóòtí 100,000 ó di 1,100,000 okùn mẹ́sàn-án péré Ogun mẹ́sàn. láti mọ̀tún ní ìmọ̀mù ọwọ́ Ìmámù ọwọ́ sọ̀rọ̀ yóò rọ̀s 100,000. àndọ́lá 100,000 ó di 1,200,000 Sheikh Sani Dr. Sani Dr. Dr. Hussein Saleh. bàbá ẹ̀dá kẹ́kọ̀ọ́ jù sí nítorí ọlọ́run 100,000 ó wá dé ló báyìí nísìnyí 1,300,000. 1,300,000 ẹ̀dá kẹ́kọ̀ọ́ bá mi ká torí ọlọ́run 1,300,000. Alhaji Daoud Ọláyínká 100,000 ó dé ló bá wọn 1,400,000. 1,400,000 owó tá a fẹ́ fi dégbà àwọn ọmọ kéwú àwọn ló yẹ ká máa dégbà kò kan ní àfa àwa mọ́ òkè àbá wa àdúrà gbà Alásìlá ló dé yìí. òkè àbá wa àdúrà gbà ọmọ kéwú yẹ kó máa dégbà ó yá ẹ dákun bàbá kò yé yín bàbá yìí nìsí tatún ló fẹ́ jáde 1,400,000 tatún ni ó yá yá ó yá ẹ̀yẹ́ kùtù fẹ́ náà wọ́n ti jáde ẹ dákun ó yá 1 million kí ni 1,400,000. ẹjẹ́ yòókù kọjá 1,400,000 láwà. títa rẹ̀ yín mú lọ́wọ́ bàbá ẹ wá ẹ kọjú sí mi wí àfa èmi ni ẹ kọjú sí títa lẹ fẹ́ san to 100 láti Èkó ó di 1,400,000 1 million kí ni 1,500,000 4 náà ní. kí ló dé tẹ̀sí báwọn 1.4 tátún ni láwà. kò sí mọ́ ẹjẹ́ àwọn tí ó náwó kọjá tátún ni àwọn náà ń fa àbọ̀ yìí. ọ̀fà ni ẹ gbégbégbégbé tí a nù rẹ́pítọ̀ kọjá tí a àwọn alálùmọ́gìrì ní 100,000 rẹ́pítọ̀ ló ń tẹ̀ èló ń tí èló ṣe náà lẹ́fẹ́ 100,000 naira Allahu Akbar. ó dé 1.5 1,500,000
kíríà báàbù kíríà Abu Kiria. 100,000 Dr. Mahmood ó dè ló báyìí 16. 16 Dr. Sayi 100,000 ó dè ló báyìí 17. 1,700,000 owó táwọn ọmọ akẹ́kọ̀ọ́ fi dé gbàlagbà lọ́wọ́ yìí o tatu ni adékilé kún dà mo rí Doctor bọ̀bọ̀ Haji Maruf. dókítà náà ni ó yẹ bọ̀bọ̀ Abíọ́lá dà Dr. Maruf Abiola. ó dà Adékilé kó àwọn dà. Ó yá wọ́n ti ń bọ̀. méjì ni wọ́n san tí bàbá wọ́n san tiẹ̀. Wọ́n sọ wọn bàbá wa Adékilé kó gan-an. Wọ́n sàn tiwọn náà. Bàbá wa mísánná wa àgbà. Naam. Ayára. 100,000 naira. Allah. 18. Ẹ̀dá kẹ̀ máa gbọ́. Bàbá wa àdúrà gbà. Àdúrà gbà. 100,000 naira. 19. Ó di 1,900,000. Inshallah. Abẹ́ fi dé gbá ni. Ẹ̀wọ̀ ẹ̀dá kò ẹ̀gbọ́n mi mọ́ fa. Farabalẹ̀ ma. Ṣé o Mustapha láti Canada èlò? 100,000 naira. Ó di 2 million. Dr. Maruf. Sheikh Musa Aliburuji. Látàbẹ́òkúta èlò 100,000. 2.1. Ó di 2,100,000. Dr. Maruf. Ẹ̀bọ̀ Abiola Adékilé kún. ẹ̀dàkọ̀ ẹ̀yà lọ́nà ni. Ẹ̀sà tí. Bẹ́ẹ̀ bá ti yà ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ torí ẹ̀fọ́jú ọlọ́rọ̀. agbo ilẹ̀. Bàbá Adékilé kún ní ẹ̀kọ́jú sí mi bí. Ẹ̀ní ṣe òfò. Àmín. Bàbá mi fẹ́ fi owó lẹ̀. Ọrùn ọmọ sì láàdá tó bá dá sí. Dr. Kwara Poli bẹ́ẹ̀ ni. Lórúkọ gómìnà 200,000. Allah. Ó di 1,300,000. 2,300,000. Adékilé kún bàbá ẹ̀yìn. Gbogbo Adékilé kún 500,000 naira. 2,800,000. 2,800,000. Ó dà mo ń lọ 3 million báyìí ní ìsìn. Àti ń dé gbá báyìí. Àwọn ọmọ akérò yẹ ká dé gbá. Àti ń dé báyìí. Kò ká wa fáwọn rárá. Àti ń dé báyìí. Ó yẹ mú 200 tó kì í kí wọ́n 3 million. Ta ni ó mú 200,000 tó Ta ló fẹ́ rajà lo àlùbáríkà kó wá ra tiẹ̀. Ta ni ó mú 200 wá ẹnìkan ló tún dé. Bàbá ẹnjìníà Kọ́lá 100,000. Ó di 2 million 2 million náírà okun ọ̀rẹ́ tí èpè 3 million. Mùdírù Mùlùkùrọ̀ láti Al-Adabi látẹ̀dẹ̀ 50. Oko 50. Okun 50 tí èpè 3 million. Àfẹ́ àgbàgbà so Ali gbàgbà 50 àti ní 3 million. Allahu akbar. Owó tá a fi dégbà là ń gbà. À sọ̀kalẹ̀ kò sẹ́ni tí ò ní náwó mi. Ó dá sọ̀kalẹ̀ sí 50-50. Bàbá ojú ẹkún. Bàbá ojú ẹkún wọn ká tiẹ̀ lọ. Wọ́n tẹ fóònù lọ́wọ́. Ẹnjìníà àkáǹtì wo ni ẹ mẹ́jọ owó sọnù ẹ dákun. Bàbá pòfẹ́sọ̀ ohun tá a gbọ́njú máa ní pé ọmọ akéwọ́n ní máa dé gbálẹ̀ àfa rẹ̀. Àwa nípa ẹ̀ ní láà máa wo ìníran. A gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Àwọn ló yẹ ká máa dé gbá lọ́la. Àwọn ló yẹ ká dé gbá. Ọmọ àwọn àgbàlagbà la wá. Àwọn ló yẹ ká dé gbá fún yín. Gbogbo Adékilé kún 500,000. Ẹ ṣeun, ẹ ṣeun. Bàbá ẹ ṣeun o. Ẹ ṣeun. Ẹ ṣe kó ẹgbàgbé ọjọ́. Ẹ ṣeun o. Bàbá wa àgbà tí wọ́n gbà ní. Bàbá Lágbàjì látòǹdó Lágbàjì látòǹdó 100,000 naira. Ó ní 3,100,000. Àlífọ̀ ọlọ́dẹ 50,000 3,150,000. Owó gbàtà dénú. Abẹ́ọ̀lọ́ bàbá wa jẹ́ gun mọ̀kàn báyìí. Ọlọ́dẹ kò mọ̀ jẹ́ owó wálẹ̀. Ọlọ́run jẹ́ ga sí lásìkò tiẹ̀ náà ni kó máa dá sí lásìkò wọn kó máa dùn lásìkò wọn bísímìlá ní láàfin ọmọlẹ́yìn. Wọ́n ní àkáǹtì nàbà tẹ́sẹ̀ owó sí. Ó ti wà ń bẹ̀. Àsàlátù Àbí Kẹ́rí. Ẹ pè é jáde. Wọ́n ní alámúnáṣẹ́rọ̀ dídì kan fún bàbá mọ́mọ́ àgbà nílùú Ọ̀fà. Mo fẹ́ jí sí owó kan. Bàbá wa ìmáàmù wa bàbá wa Fẹ́rúmọlé bàbá ìmáàmù Kòkòrò kọ̀ọ̀kan wọ́n ti débẹ̀ pẹ̀lú 5,000 naira. Ó ti wá lẹ́nu GT Bank ni yóò gbogbo àwọn àfáà wa jáde. Máìkì lọ́dọ̀ àwọn àfáà wa. Àmọ́ fún àwọn ajá náà sí.
As-salatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. Ẹ dákun gbogbo àwa àlùmọ̀ Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. Tá a wà ní òde bàbá wa Alhaji àgbà nírọ̀lẹ́ yìí. Ẹ dákun ní iye wa ẹja pé sallallahu alayhi wa sallam. 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 Bàbá wa Alhaji àgbà tòní. bàbá Alhaji àgbà tèní. Wọ́n ní a dákun torí ká Ọlọ́hun. dákun wọ́n bẹ̀ wá. Wọ́n ní a ké Suratul Fatiha ayọ̀ kan. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà. adamallahu hayatahu. Allahu akbar. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà. adamallahu hayatahu. Ọlọ́run mọ́ṣá wọlé àlùbáríkà bàbá wa Alhaji àgbà. àmín. Gbogbo ohun tí ń jẹ́ ìdùnnú ayé àti tọ̀run Ọlọ́run mọ́ṣá àjọ máa wà pẹ̀lú yín. àmín. Ẹ dákun ẹ bá wa ṣe àmín dáadáa. àmín. Bàbá wa Alhaji àgbà Ọlọ́run ó jẹ́ mi yóò gùn. àmín. Ọlọ́run ó fún yín lálàáfíà ara. àmín. Ìdùnnú ojoojúmọ́ tẹ́ fi gbádùn ayé jù báyìí lọ Ọlọ́run mọ́ṣá bá wa ṣe fún yín. Ẹ dákun níye wa bisimilahi al-Fatiha. بسم الله الرحمن الرحيم العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين. Aṣíwájú gbogbo wa bàbá wa Professor KKK. حفظه الله ورعاه. Professor Kamil Kayode Kamaluddin. حفظه الله ورعاه. Wọ́n láwọn mọ̀ pé bàbá ìmáàmù àgbà lọ́fà wọn ò ní gba nǹkan kan lọ́wọ́ wa. Àmọ́ kí wọ́n dákun káyọ̀ǹda fún wa gbogbo tí ń jẹ́ ajánẹ́sì tó bá yín wá látọ̀dọ̀ aṣíwájú wa wọ́n ní 100,000 naira. Allahu akbar. Ẹ dákun bàbá wọ́n ní ẹ yọ̀ǹda bẹ́ẹ̀. Gbogbo tí ń jẹ́ ajánẹ́sì tó tẹ̀lé yín 100,000 naira. Owó náà ń bẹ lọ́dọ̀ bàbá wa Engineer Musa Kamaluddin. Ẹ dákun a máa lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa Adékílékún wọ́n ní wọ́n fàdúrà gbé wa dìde. Bàbá wa Adékílékún àwọn bàbá Alhaji àgbà wọ́n ní wọ́n fi àdúrà gbé wa dìde. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. والله امام ولا تفادك ربنا اتنا من لدنك رحمة وهيئ لنا من امرنا رشدا. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الفاتحة.